àṣà àti ìṣe kò kí ń ṣe ẹ̀sìn. So a ní láti mọ̀ yẹn dájú. It is who we are. It is our identity. The moment tí wọ́n bá ti stop yín from participating from your tradition, tí ẹ kọ̀ ẹni tó ń ṣògùn lé ẹ̀ tó kọ̀ tí ó ṣe ǹjẹ́ mọ̀ wípé àwọn àáfàá yẹn mọ̀ wípé àwọn ìyá àgbàlagbà àwọn ìyá wa tó ti dàgbà wọ́n mọ̀ pé wọ́n wà knowledgeable, wọ́n dẹ̀ ní àwọn àṣírí lọ́wọ́ tó máa fún wa. Òun ni wọ́n ṣe demonize àwọn èèyàn yẹn pé village people má lọ sábúlé yín o, tó bá lọ máa pa ẹ́ o, tó bá ṣe kí ni wọ́n máa ṣe àìdá fún ẹ o. Ìdí ni pé wọ́n fẹ́ kí gbogbo knowledge yẹn ká lose ẹ̀, ká wà empty kán lè máa rí wa pa. Wọ́n ti plan ní gbogbo kinní yẹn, wọ́n ti set everything lẹ̀. And the best thing fún wa bí mo yẹn máa ń tẹnu mọ́ ẹ̀yin èèyàn wa, òun ni pé ká tètè padà lọ sílé nǹkan tán bá ń ṣe ká máa bá wọn ṣe. Òun ló máa fi, òun ni àmì ìdánimọ̀ wa wípé ọmọ Oòduà ni wa. Nǹkan tán ní kẹ́ máa sá fún wọ́n ń ṣe ní Brazil o, wọ́n ti wá gbé. Tẹ́ bá ń rí wọn ní Brazil wọ́n ń ṣe, mo wà lórí internet, ifá everything náà ṣe. Ẹ̀yin tẹ́ wá ní àwọn wèrè kan wá láti ìlú kan, wọ́n wá sọ pé kẹ́ ẹ máa ṣe. Meanwhile àwọn Arab yìí àṣà àti ìṣe dandan tí wọ́n tó jẹ́ Islam yẹn wọn ò fi ṣeré. Àwọn Arab yìí níbi tí wọ́n ya wèrè dé wọn ò jẹ́ kẹ́ ẹ fẹ́ nu wọn. The only thing táwọn Fúlàní fi ń gbà kẹ́ ẹ fẹ́ àwọn kò ju pé táwọn Fúlàní náà fi ń wá fẹ́ Yorùbá ni pé wọ́n fẹ́ conquer wa. And intermarriage is part of conquest tactics. Níbi okay àwọn ènìyàn ẹ ká lọ máa dilute blood wọn, ẹ ká máa fẹ́ wọn, tó bá ti ń fẹ́ wọn tó ń fẹ́ nu wa wọ́n á máa bí nísìnyí báyìí ìgbà kan kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá Fúlàní o, àwọn wèrè kan ti identify ara wọn as Yorùbá Fúlàní. Èmi dẹ̀ máa ń sọ kò sí nǹkan tó ń jẹ́, it is either you are Fulani or you are Yorùbá. Irú kí lórúkọ ọ̀gbẹ́ni tó ń ṣe comedy yìí tó máa ń múra Fúlàní of recent yẹn, Fúlàní ni tó wà ní Ìlọrin yẹn. Ẹ ṣe sùúrù Bíọ́lá kílẹ̀ pé náà kí Abíọ́lá Fúlàní ni. Ẹ imagine àwọn èèyàn ò ní mọ̀, wọ́n máa kó sọ́wọ́, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa, nǹkan táwọn people yìí fẹ́ ṣe once tán bá ti pọ̀ jù wá lọ ó ti tán. Awala nílẹ̀ o, kẹ́yìn èèyàn máa gbọ́ o. And nǹkan tó lè identify wa pàwàlá nílẹ̀ òun ni àṣà àti ìṣe wa tán fẹ́ gbà lọ́wọ́ wa yẹn. Ẹ rí pé wọ́n ti gba orúkọ wa. Nígbà tó bá ti gba orúkọ wa, wọ́n ti fún wa tí ọmọ Yorùbá àti ọmọ Fúlàní tó ti jọ ń jẹ́ Abdul. Wọ́n máa wọlé Abdul kankan máa gbé àpótí ìbò á contest fún ẹni kan gbà tó bá ti jẹ́ Abdulsalam Jabbar. Tẹ́yìn náà tẹ̀ ti ń jẹ́, ẹ ṣe sùúrù sà, ẹ má bínú Sheikh, ẹ má bínú, mo wà lórí ọ̀rọ̀, ẹ jẹ́ kí n ṣe tán. Nígbà táwọn Fúlàní bá ti ń jẹ́ Abdulrazak Abdul Jabbar, tẹ́yìn náà dẹ́yìn ti ń bá wọn jẹ́ orúkọ yẹn, á gbà àpótí ìdìbò ẹ̀ ní mọ̀ pé Fúlàní ni. Tó bá dẹ̀ wọlé gbogbo ṣe rí nǹkan kan yẹn náà máa fọwọ́ sí lọ́wọ́ kan. Kò sí nǹkan tẹ́yìn tẹ̀ wá sáré fẹ́ ṣe, wọ́n ti pọ̀ jù yín lọ. Tó bá jẹ́ bẹ̀rẹ̀ sí lọ operate níbi kan tó bá ń pààyàn, kò sẹ́ni tẹ́ fẹ́ pé wọn lè dáhùn, wọ́n á make sure wọ́n parí operation yẹn, wọ́n pa gbogbo àwọn tó wà tó jẹ́ ọmọ Yorùbá mẹ́, wọ́n pa wọ́n tán. Islam wọn wá fi bá wa ṣeré, wọ́n wá fi pa wá ni, wọ́n wá fi gbógun ti wá ni. Fact mò ń sọ yìí. And everywhere tó bá ti gbé lọ́fẹ́ lọ gbalẹ̀ ẹ̀bẹ̀ ni mo rí news kan mi mọ̀ bóyá New Zealand ni táwọn mùsùlùmí yẹn bọ́ ṣe máa ń jáde yẹn tó ń bí wọ́n protest báwọn mọ̀lú yẹn náà ṣe yarí nìyẹn. Àwọn mọ̀lú yẹn tó bí 100 wọ́n bẹ́ sí ojú, wọ́n dúró sójú sí báyìí pé lọ́nbì iṣẹ́ wọ́n pariwo torí Christian kan pariwo Jesus. Àwọn yẹn náà dẹ̀ torí wọ́n máa gbalẹ̀ lọ́wọ́ wọn ni. Tó bá ti gba tradition yín lọ́wọ́ yín, wọ́n sọ fún pé kẹ́ má bọ Ògún, ẹ má bọ Ṣàngó. Meanwhile category kan náà ni Ògún Ṣàngó náà wà pẹ̀lú Allah. Ẹ ṣe sùúrù ṣe ìgẹ́jọ́. Ìṣẹ̀yìn náà ń ṣe mistake aláàtì fún ẹ̀sìn ọ̀pọ̀ náà èèyàn ní àwọn òfin náà ṣìgìdì lálá. Mo tún gbogbo ilé ẹjọ́ ẹ má bínú. Àkànbí tábà tiẹ̀ sọ pé ṣìgìdì ni Allah, mo later realize wípé àwọn kan lè because nílẹ̀ Yorùbá wa la ní ṣìgìdì yàtẹ̀ máa ń control ẹ̀, ó máa ń ṣiṣẹ́, ó máa ń work. Tẹ́ bá wo AI, ẹ̀yìn wa AI táwọn rí yẹn ṣìgìdì ni o, ṣìgìdì òun ni AI. Now tá bá wá pé Allah ní ṣìgìdì àtúpọ̀nlé eré statue, nǹkan tí a mọ̀ pẹ̀lú yẹ̀pẹ̀ òun ni Allah. Statue ni, kò lè ṣe nǹkan kan rárá, kò lè ṣe túpẹ̀. Ṣé tí nǹkan kan bá ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó wá rò pé òun praise Allah kí ní kan wá, Allah kọ́ ló ṣe. No, Allah kọ́ ló ṣe o. Allah ò ṣe, kò ṣe nǹkan kan rí láyé ẹ̀ bó ṣe wà yẹn. They are only okay, ẹ̀yẹ́ kìí ṣe yìí sọ̀rọ̀ ó dàbí pé
mọ̀rọ̀ pọ̀ nù Sheikh kí nìkan ẹ̀tọ́ máa kí jẹ́ fẹ́ bá wa sọ. irọ́ kò tiẹ̀ sọ̀rọ̀ rẹpẹtẹ náà àkọ́kọ́ ni pé Ọlọ́run yóò fi yín mọ̀nà ọ̀nà òdodo ìṣẹ́jú méjì pé mo fẹ́ lò àwa ń bẹ ní umura báyìí alhamdulilayi rabbil alamin. Ìbéèrè àkọ́kọ́ ni pé ẹ má bínú gbogbo ohun tí ẹ̀ ń ṣe lójoojúmọ́ yìí kí ni èrè tí ẹ̀yin náà rò pé ẹ̀ ń jẹ? Ẹlẹ́ẹ̀kejì, àṣeyọrí wo gan lẹ lè celebrate lọ́la yìí tẹ́ bá fẹ́ jáde ń ṣe tínú yóò dùn pé àwa la ṣe báyìí in fact torí pé Mẹ́kà tá a wà bá ṣe wà Mẹ́kà ní umura yìí tí èèyàn bá dorí ahun tó bá débí yóò kí Ọlọ́run kúṣẹ́. Gbogbo àwọn ọba tẹ́yìn sọ pé bàbá yín náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ ń bí báyìí nílẹ̀ Yorùbá tá a ti kó wá sílẹ̀ Lárúbáwá yìí náà gbogbo àwọn ọba ló ń host Ramadan lecture Oníbẹ̀kún ṣe ọba aráṣẹ ọba Aládọ̀já ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n host Ramadan lecture kódà àwọn OPC wọ́n host Ramadan lecture táwọn náà tẹ́tí gbọ́rọ̀ Ọlọ́run tí wọ́n sọ fún àwọn afẹ́fẹ́ ṣe wọ́n àti fún wa. Ó kù 1 minute. So because 2 minutes in ti pé a dẹ̀ ní láti fún yín lésì ìbéèrè lẹ́ ń béèrè. Má bínú. Ìbéèrè lẹ́ ń béèrè. Alright. No, ọmọ bá fún wọn lẹ̀. Ó yá ń gbọ́ yín. Ọmọ bá fún wọn lẹ̀. Náà torí pé tí ẹ bá wo rate tí Islam fi tún gbà yìí ní especially Ramadan yìí small doctor tó ń kọrin òun náà ṣe Ramadan lẹ́kọ̀ọ́ wọn wá pọ̀ tí gbogbo wọn embrace inú wọn ń dùn láti kíra wọn pé mùsùlùmí làwọn. Mi ò wá tí ì rí ẹnìkan bíi 10 sí bíi 20 tó jáde tó ní ara mi ò ṣe Islam mọ́ o torí àwọn MS bàbá wọn náà láṣeyọrí lórí òun kò sáṣeyọrí kankan tẹ́ fẹ́ celebrate. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní ọ̀rọ̀ ni pé kí ló ń ru yín lójú ń pa Islam gan tẹ́ ẹ̀ mọ̀ tó yẹ pé tẹ́ bá jọ já farabalẹ̀ tá bá dialogue tẹ́ bá ní Sheikh ó yá ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ ilé ìrú wa lójú tí ò ní sí èébú ń bẹ̀ tí ò ní sí pàǹtọ́ ọ̀bọ̀ ìjọmọlúwàbí ara wa pé Sheikh kí ni ìrú wa lójú tí wọ́n á tọwọ́ tí wọ́n á tu fún yín kẹ́ bá fi tí ìyọnu gbọ́ pẹ̀lú mi ẹ wà á rí pé wàláì sọmọ bíi láyà láwà ìsìláàmù ọ̀nà ni kí ló ń ru yín lójú torí pé Ọlọ́run sọnù Suratul Baqara ẹni sùúrù ó ní fọlá àníṣòro láyé àkàgbọ́dọ̀ bẹ́ẹ̀ má bìnrin ẹjọ́ ẹ yẹ ká fún bàbá láyè kí wọ́n wá àpá méjì sí mẹ́ta Sheikh ẹni sùúrù náà ẹ yẹ ká fún bàbá láyè kan wá Sheikh méjì sí mẹ́ta ká wá time àti àkókò kó wá dáná pẹ̀lú àwọn ọmọ Yorùbá kì í sáwà nìkan lè fẹ́ bá sọ̀rọ̀ so ẹ wá àpá yín méjì tó jágbàlagbà tọ́jà àwọn Sheikh ńlá ẹni sùúrù bàbá ẹni sùúrù bàbá Sheikh ẹni sùúrù ẹjọ́ mo fi eléyìí máa rí bẹ̀yìn mo fi alábẹ̀yìn Sheikh ẹni sùúrù náà ẹjọ́ Sheikh iṣẹ́ ń gbọ́ wa. Kí la ṣe yọrí yín gẹ́gẹ́ má bínú sáwọn. Ẹni sùúrù Sheikh ẹ gbọ́ wa. Sheikh ẹni sùúrù náà ẹni sùúrù. Òrìṣà ẹ sọ̀rọ̀ títí. Sheikh ò já sọ̀rọ̀ náà ẹ bá wá Sheikh yín méjì àtẹ̀yìn kẹ́ pé mẹ́ta kẹ́ wá fún wa ní time àti àkókò tẹ́ máa wà available kẹ́ wá download pẹ̀lú gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé pátápátá. So àwọn ìbéèrè tá fẹ́ bíire nípa Islam ẹ máa ráyè dá wa lóhùn ẹ mọ̀jà ṣe báyìí ẹ jẹ́ ká ṣe ń gbà tí gbogbo ọmọ Yorùbá pátá kún wọ́n gbọ́ yín ní tilé toko ẹ bá wá orúkọ àfáà méjì ká ṣe flyer a máa sẹ́ǹdẹ̀ sí yín kẹ́ fi sórí péjì yín àwa náà máa fi sórí péjì wa tẹ́ bá ti wá ní táìmù yẹn a máa ṣe kíni a máa gbogbo ọmọ Yorùbá ló máa gbọ́ yín kì í sáwà lè fẹ́ bá sọ̀rọ̀ kì í sáwà là ń ṣètò gbogbo ọmọ Yorùbá ló ń ṣètò ẹ já ṣe bẹ́ẹ̀. ẹlẹ́bọ̀ súra ẹjọ́ ní tí mo fẹ́ sọ níbẹ̀ nígbẹ́ lẹ́yìn kan tá a sọ yẹn Sheikh ẹni sùúrù gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátápátá lówó tí ẹni tó sọ̀rọ̀ sí mo fẹ́ dá wọn akọ ẹjọ́ ìmọ̀ ètí kí n máa sọ̀rọ̀ kéèyàn máa interject ẹjọ́ ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́nu mi sọ̀rọ̀ dákun ní tó ṣẹlẹ̀ ni pé ẹ má ṣe bí ọmọdé bíbá ẹjọ́ ọmọ odó gangan fúnra rẹ̀ ó tó yẹ ṣẹ́ mọ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ lówó tí ó tó yẹ olùpa Sheikh a máa drop yín o. ẹ jẹ́ kí Sheikh ọ̀sọ̀ tẹnu wọn tán ẹ jábọ̀ tó fẹ́ sọ. Wọ́n ti sọ̀rọ̀ àṣẹ òrìṣà ẹni sùúrù. ẹ ṣe flyer tó ṣe flyer. Sheikh ẹni sùúrù náà ẹ má ṣe bí ọmọdé náà. Wọ́n dẹ̀ mú àtẹ̀lọ́ba ẹ má wulẹ̀ sọ̀rọ̀ mọ́ ẹ jẹ́ kí wọ́n sọ kí wọ́n fẹ́ sọ jáde yẹn àtẹ̀lọ́ba ẹ má wulẹ̀ sọ̀rọ̀ lé mọ́ ẹ jẹ́ kí wọ́n sọ kí wọ́n fẹ́ sọ jáde yẹn kí wọ́n sọ. májẹ̀mú tó wà ń bẹ ni pé àní búra wa àní sọ̀rọ̀ àlìfàǹṣá àní tọwọ́ bọ̀ ìjọba olúwàbí ara wa kájọ sọ àsọ yé kó má ṣe ìlú kankan bẹ̀ kẹ́ wọ́n á béèrè pé kí ni ìrù yín lójú o kí ni tó fi rí báyìí ṣẹ́rí gbogbo ìta máa ń ṣe ń jò ní táwọn à ń ṣeré ni o tẹ́ bá fẹ́ mọ̀ pa ọ̀sán nìkan má ṣe lọ
ẹ ṣe flyer ẹ tètè máa pè àwọn yẹn lálẹ́ invite àwọn yẹn. ẹ wá send orúkọ sheik yín àbí àfáàyín méjì ẹ dms ní ọ̀dọ̀ ms àbọ̀dọ̀ tèmi a máa supply a máa send ẹ sẹ́yìn náà. kò ní ìdí ọmọ odó fúnra rẹ̀ ti tó yàn lù pa ká tó kú ara abẹ́kẹ́ pé méjì sí mẹ́ta ni àti òrìṣà ẹ fi sí so gbogbo lé mo kí anybody lẹ́kọ̀ọ́ ọmọọba ìyá ọ̀sán kí gbogbo ẹni tẹ́ ń wò wá Sheikh ẹ mú tún ẹjọ́ so ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó dẹ̀ wo etí gbọ́ ẹ sọ pé Babáládọjà Olúbàdàn Kẹ́mi Ológun pẹ̀lú máa ọba Èkó yìí kí lórúkọ wọn ẹ̀ka gbogbo oríṣiríṣi ọba pé wọ́n ṣe Lailatul Qadri tínú gbogbo wọn dùn pé àwọn gba àwẹ̀ ọdún yìí. So my first question to you Sheikh, àwẹ̀ yẹn I'm a 40 years old man ọmọ ọdún 40 years ní mímọ ìwà yìí nínú Islam náà bí mi sí mo ti dàgbà ń bẹ̀ dáadáa. Kí ni benefit àwẹ̀ yẹn láti jọ́ yìí tá ti ń gbà nílẹ̀ Yorùbá? Kí ni ìwúlò ẹ̀? Kí láǹfààní tó ń ṣe fún wa? Kí ni ìtẹ̀síwájú tó mú bá wa? Ẹ̀sìn máìkì yìí kẹsọ́. ẹ máa béèrè ń tẹ̀ ń béèrè ń gbọ́ yín. náà èmi ò lẹ́mi láti bá yorùjọ́ kò ní dáa kí n fi béèrè. kí ni ìwúlò àwẹ̀ yẹn? Dádì mi nísìnyí ó ti wà close to 95 to 95 years old àdìgbà tó ní Islam náà bí síbẹ̀ ló dàgbà sí. Kí ni láti gbà yẹn kí ni ìwúlò ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá? Èmi dẹ̀ lè sọ orí burúkú tí Islam kó wọlé Yorùbá mo lè sọ mẹ́wàá fún yín. So ìkọ́tẹ́ ní ká máa ṣe ká máa practice ọba wa Olúbàdàn ṣe tẹ̀síìl Oníbàyẹ̀kún ṣe small doctor ṣe gbogbo wọn ṣe ifun tẹ̀ bá rántí ẹ ti kì í ran yín létí chairman National Union ní Lagos State òun náà ṣe but kí ni ìwúlò kíní yìí kí ni tẹ̀síwájú tó fẹ́ mú bá wa in the next 10 years? Torí àwa wà ní outside country àwọn òyìnbó tó gbé ẹ̀sìn àtàràbù tó gbẹ́sìn méjèèjì yìí wá fún wa they are develop their nation they are no practice any fucking religion anymore. Wọ́n ṣe nǹkan kalẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ wọn tó máa bá ní mosque lẹ́yìn kọ́ kiri nílẹ̀ wa church lẹ́yìn kọ́ kàkiri nílẹ̀ wa. Kí ni ìwúlò gbogbo kìíní? Kí ni ìwúlò àwẹ̀ gbígbà? Kí ni ìwúlò ìrun kíkí? Kí ni àǹfààní tó wà níbi ájì lílọ? Ẹlẹ́yin wà ní múra tí ẹ bá jorí àwọn kìíní kan. Kí ni àǹfààní tó wà níbi ìlú onílù tẹ kówó yín lọ? Ẹ lọ sí business, ẹ lọ sign contract, ẹ lọ sí anything, just wasting of money. Wasting of money. This is common sense. Òyìnbó gidi tí ò ń ṣe Pakistan, tí ò ń ṣe Afghanistan, tí ò ń ṣe Lebanese. Ẹ lè rí ọmọ Amẹ́ríkà gidi àbọ̀mọ Germany àbọ̀mọ Italy tó máa bá yín kó owó rẹ̀ lọ sí Saudi. Kò stupid now. Kò stupid. Àwa Africa, Pakistan, Somalia, Eritrea àwa ìran yẹn là ń kó owó tiwa lọ sílùú onílùú láti lọ bá wọn worship tradition wọn. Ẹ̀yin náà wọlé ayé wa náà. Ẹ wá sọ pé lè gba tẹ̀síìrì lè kí ni ìwúlò tẹ̀síìrì tó gbà? Kí ni benefit tó wà ń bẹ̀? Kí láǹfààní tó fẹ́ ṣe fún wa lẹ̀ Yorùbá? Àwa tá a jáde lé ní tá à ń sọ̀rọ̀ against ọ̀tá Islam làwa tá à ń sọ̀rọ̀ against Islam. Tí Islam bá ní benefit kan tó ń ṣe fún wa ni kò sí ẹni tó bí dánú wa tó máa jáde láti condemn ẹ̀. Religion yìí ó ń bring divided láàrin wa ni ó ń sọ wá di ọ̀tá ara wa. Ó sọ wá di enemy tẹ́lẹ̀ omi ìbárí wa ó lè pa wá nítorí religion yìí. And kí ni ìwúlò ẹ̀sìn yìí? A ní ẹ̀yin fẹ́ bá wa ṣètò kẹ́nìkan máa bu ẹnìkan àtijọ́ tẹ́ ti ń wá bíbá yìí ṣe yìí kì ta ló bu yín rí? Mo mọ how many times lẹ́ti sọ pé ìmọ̀ àyà mi ní wèrè tó wà on record. Mo yí ìgbà lẹ́ti sọ fún mi pé àtúbọ̀tún yín ò ní da tó yẹ pé mi lẹ́ rí fásitì lé lórí. Mo ò ṣépè fún yín rí. Mi ò ever láti ṣépè mo mọ ìgbà ẹni ṣépè fún mi bíbá yìí more than 100 times. Ẹ̀yin wá ń sọ̀rọ̀ bíbá yìí ká ṣe wá ká ṣe program láì ṣe ta ló bu yín rí bíbá yẹn tọ́ka sí. So kò sí nǹkan tẹ́lẹ̀ sọ fún wa nípa Islam táwa ní òní experience yẹn inú ẹ̀ lọ bí wa sí. Àdàgbà àtọ́jú bọ́lá wò pé a lè choose fúnra wa la fi kúrò nínú ẹ̀sìn àgbákò yẹn. So nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ sí máìkì. Mo gbọ́ gbogbo àlàyé tí ẹ ṣe. Àkọ́kọ́ ni pé
gbogbo ohun tí a ní kẹ́ ẹ má ṣe náà lẹ ṣe yìí. Ṣé ẹ rí tí ẹ bá fẹ́ gba nǹkan kan lọ́wọ́ yẹn tẹ bá fẹ́ fi mí rọ́pò fún ẹ kò possible kẹ́ ẹ fẹ́ gba nǹkan kan lọ́wọ́ yẹn kan sìn ẹ ní nǹkan míì tẹ́ fẹ́ fi rọ́pò fún ìtẹ́ wá fẹ́ fi rọ́pò fún yẹn ó gbọ́dọ̀ dáa ju ìtí ẹ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ lọ kì wá jẹ́ pé ìtẹ́ fẹ́ fún yẹn kò dìgbà tẹ́ ẹ bá ṣe fi hàn níbi ìṣesí yín ìwà yín ìṣesọ̀rọ̀ sí approaching ní ó lè jẹ́ kí ẹni yẹn kó amazed yá n tí wọ́n ń pè mí sí tí wáyé pé bí kíní yẹn ṣe rí lè ẹ̀yin náà wò ń gbà tẹ́ ẹ bọ́ sínú ọ̀rọ̀ sí ẹ ní ẹ̀sìn àgbákò ẹ ní aburú tí Islam bó ṣe yí ẹ̀yin sí ẹ lè lè sọ bí 100 aburú tí Islam kó wá ẹni mo pè nílẹ̀ mẹ́wàá Yorùbá ni gómìnà wa mo bí pè ń sìn pé mẹ́wàá èyí kéyìí tó lè jẹ́ 10 náà ni tọ́ máa yí 0 sí 10 yóò di 100 ṣe ti yé wọn náà èmi pé ọjọ́ ẹ̀yin yìí ní pé sẹ́ni bí àtọ̀ yẹn jìnnà gan ẹ ti ẹ ṣe ṣe àfikún kinní kan 90. mo ti ok ẹ má bínú now ẹ̀yin sọ pé kinní kan ò da eléyìí ò da ìgbà kan ò da àwọn kan ò da ìyẹn ò torí pé ẹ̀yin sọ pé kò da kẹ wá sọ pé kò da fẹ́ lò kò da lọ́dọ̀ ẹlòmíì ṣe ṣe understand ẹ̀yin tẹ́ mọ̀ kó tẹ́mi bá da sọ ẹ bá àǹfààní ẹni torí sùúrù pé àpá ẹ Islam má jẹ́ á sọ̀rọ̀ ẹni long sùúrù time o ẹ̀yin tẹ́ mọ̀ kó da ẹ mọ̀ pé ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín sì ni pé ẹ sọ àǹfààní tó wà nínú kí gbogbo wa di Islam nílẹ̀ Yorùbá àwa lè sọ aburú tó wà nínú kí gbogbo wa di Islam àkọ́kọ́ gbogbo Afghanistan 99% afa wọn they are Muslim ọlọ́ba ìlú wọn ò ní má peace sọ ẹni aburú sùúrù tẹ ìlú kinní wọn ò kan ní burúkú peace ẹni níbi sùúrù aburú ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín ẹ̀ dáhùn ẹ̀ gbogbo Somalia 99% wọn they are Muslim ìlú wọn ò ní peace Pakistan also the same thing so kí ni nǹkan tẹ́ Àgbẹ̀lọ́ba ẹ jẹ́ nǹkan tá a sọ fún àfa yẹn ẹ jẹ́ kí wọ́n lọ ṣe Àgbẹ̀lọ́ba ẹni sùúrù kí ni because nǹkan tí Àgbẹ̀lọ́ba ò ẹ ní introduce sí wa nínú Islam ẹ ṣàlàyé benefit ìfẹ́ àṣeyọrí àgbéga tí Islam mú bọ̀ wá bá wa so ẹ sọ fún wa ẹ̀yin lẹ ròyìn Islam fún wa ń sìn ẹ dárúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn baládé wa tí wọ́n pè yín fún tefsir àwọn bàbá yẹn lè má mọ ohun tó wà nínú yá kò Quran fi ṣe tọ́pìkì ẹni tá a fẹ́ sùúrù ṣe wọ́n lè má mọ̀ wọ́n lè má mọ ohun ẹ àfi ṣe topic yá kò fi ṣe àwọn tọ́pìkì èèyàn tó tá a wò fẹ́ wá fi ń ṣe ṣe almost debate 1000 ẹja people ló mújọ wò wá ẹ try láti tẹ there láti is wo no nǹkan tẹ́ ń about gbé that bọ̀ wá torí fún pé wa fún topic kò ẹ sí mo ṣe ṣàlàyé lè sọ díẹ̀ fún wa etí àtakò ló fẹ́ fi gbọ́ mi ò torí mo gbọ́ ráwọn fámìlì sẹ́mi tí nìkan wọ́n lè bá bọ́ta sọ̀rọ̀ àwọn ni fámìlì sẹ́mi tí lè ń fẹ́ bá gbẹjọ́ sọ̀rọ̀ bọ́ta ni sẹ́mi lè fẹ́ bá sọ̀rọ̀ ni àfa àwọn tó wò wá lè fẹ́ bá sọ̀rọ̀ náà ẹ sọ àǹfààní tó wà nínú Islam fún wa àní kí ni nǹkan tí Islam mú bọ̀ wá bá wa ẹ sọ fún wa sójú tì yín ni sẹ́rù ń bà yín ni ẹ̀yin lẹ́sà sọ̀rọ̀ tó ń sìn yẹn ní gbogbo ọba ilẹ̀ Yorùbá ló pè é fún tefsir wọ́n lè má mọ ohun tó wà nínú Quran àná ọlọ́ba olórí ìlú ni wọ́n onílù ò ní fẹ́ kí ló ọlọ́ba bàjẹ́ wọ́n á wò pé ọba ba lórí ohun gbogbo ni káwọn bẹ́ẹ̀ ní bọ́dì ṣe làwọn fi ń ṣe tiwọn oníbàyẹ̀kùn tẹ̀ ń sọ yẹn wọn ò lọ ilé kéwú débi kí wọ́n mọ Quran bàbá wa Rasidi Ládọjà wọn ò lọ ilé kéwú débi kí wọ́n mọ Quran bẹ́ẹ̀ wọ́n wò pé káwọn pe ìfẹ́ láwùjọ kó má sí ọ̀tẹ̀ kó má sí ìjà wọ́n fi ń pe ọ̀pọ̀lọpọ̀ èèyàn àfọ àpè òkè ẹ wo bí bàbá wa bá Rasidi ṣe yẹ Suleiman Farouk ọmọ Fúlàní sí ẹ wo èsì ó wá ló ń fi bàbá tiwa sí topic is that make any sense ohun tí ó lè ṣe fún Sàtáàlì Sókótó tí ó lè ṣe fún Emir Ìlọrin ó ń ṣe fọba tiwa nílẹ̀ Yorùbá so kí ni Islam mú bọ̀ wá bá wa àgbéga wo ló mú bọ̀ wá ìtẹ̀síwájú wo ló mú bọ̀ wá ẹ kàn fi ṣe Ramadan topic fún wa láàrin 5 minutes ẹ sọ dáadáa tó wà nínú Islam ẹ sọ dáadáa tí Muhammadu gbélé ayé ṣe ẹ sọ fún wa láàrin 5 minutes ẹ educate wa nípa lópin Islam ìgbà tí ẹ ó pè bá wá ti ń wọní ẹ tàbùkù pè wá wọní ànábì Islam a lè jọ ní àjọsọ kankan tí máa bí ọ̀sìn pé kí ni àwọn òòṣà yín àwọn dẹ́tì kí làwọn gbọ́ kí ni ẹ̀yin ẹ̀yin sọ pé ìdàgbàsókè tó mú dirty bá ẹ̀yin sọ pé no dirty no no ẹ̀yin sọ pé dirty owó tó dẹ́tì gbé náà dẹ́tì náà làálàá do you hear do you miss ṣé kí n máa pọ́n tí o ti example bọ́ ẹ̀yin kan máa ń dẹ́tì insult náà a làálàá máa bú ebu ẹ gbọ́ ebu tó ti bú lọ́rùn sí kì í ṣe ìbú ìwọ gẹ́gẹ́ ti sọ pé o ti sọ pé so ṣègìdì ní Allah gbogbo ṣé ilé kí n tẹ̀ máa ń ti wò jọ wá sí Ọlọ́run gbogbo tí ilé tẹ̀ ń wò wá ms sọ lẹ́ẹ̀kan pé tó bá àwọn fẹ́ kan mọ bẹ tó ń pera tó bá wọn ní fẹ́ mọ àǹfààní tí Islam Fúlàní mú Fúlàní Yorùbá I assure everyone that are àmọ́ listening to ọ̀tún us àmọ́ ọ̀tún la o 100% ẹ̀jẹ̀ àjọ ṣe àfàtẹ̀wò báyìí ìṣèyí kì í kájọ Fúlàní pàdé 100% wọn ò bá ìran Yorùbá tán rí ò ń parọ́ mọ́ mi nìyẹn ń parọ́ mọ́ mi ẹ nìyẹn ok ọyẹ kí oríkì lẹ́yìn wàláì ń parọ́ mọ́ mi nìyẹn ẹ kí oríkì lẹ́yìn ẹ bá jẹ́ ọmọ Yorùbá Wo, ẹ kí oríkì ìdílé yín mo wà lẹ́nu iṣẹ́ ni ẹ kí oríkì ìdílé yín tẹ bá jẹ́ ọmọ Yorùbá ṣèyíkì ẹ kí oríkì ìdílé yín ṣéyíkì náà wọ́n wà lẹ́nu iṣẹ́ àwọn tó ẹni ẹ̀yin sẹ́wọ̀n kẹ́ ṣe lẹ bí wà ọmọ ọkọ náà ẹ kí oríkì ìdílé yín tẹ bá jẹ́ ọmọ Yorùbá tẹ bá sọmọ Fúlàní
kì í ṣe iṣẹ́ ẹ̀sìn bó lọ́lọ́ ṣe ṣe lè wù ní kó burú Saudi tó wọ́n lọ tajà kò ní. sí ẹni tí wọ́n bí nídìílé Yorùbá tí ò ní mọ oríkì rẹ̀ gbólóhùn méjì níbi oríkì ládẹ̀ ti mọ ìdílé téèyàn ti wá ẹ kọ oríkì ìdílé yìí tẹ́wájú ọmọ Yorùbá. umura tó wà yẹn èrè kí ló fẹ́ mú wálé fún ọmọ wọn bẹ̀. bàbá ọ̀rọ̀ kan kí bí àti ọ̀rọ̀ ẹ̀sìn kò bàbá papọ̀. bàbá kan bí ẹ má bínú àṣà sheik àṣà ìyá mi sheik àṣà àti ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì. sheik náà ẹni ẹ wà lẹ́nu iṣẹ́ yín ṣe bíbí tẹ́ wá yín àwa rò wípé ẹ̀sìn lẹ máa ń bá lọ síbẹ̀ ẹ máa lọ ń kí Allah ẹ máa lọ ń bọ Allah ń bẹ̀ ni mi ò mọ̀ pé tó lọ ń ṣiṣẹ́ ń bẹ̀ ni àwọn so irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn ń sìn bẹ́ ṣe wá yín ẹni ẹ wà lẹ́nu iṣẹ́ yín. ní bá ní mo wà lẹ́nu iṣẹ́ mo ń mú wá sí lọ́hùn ni kì í ṣe pé wọ́n ṣeré mi rárá rárá màá ṣe rárá sàfà màá ṣe mágùwà màá ṣe tàwa ẹ má fi nínú hàn mí mo bíbélì mọ̀ mi jẹ́ kì í ṣe pé mo ń lọ mo wà ṣiṣẹ́. ṣé kò má parọ́ ẹni mo wà lẹ́nu iṣẹ́ mi nǹkan tẹ́ sọ Ramadan kì í nìyẹn máa tún wá parọ́. á jẹ́ wípé ẹ lọ mo wá tajà ń ṣiṣẹ́ bẹ̀ ní ni iṣẹ́ àwọn ni kan lẹ kó lọ síbẹ̀ yẹn kí ló àwọn kan lẹ ní wípé ó tó náà bá wo ti wá ìròrí àwọn wípé flight ìròrí àwọn tọ̀dọ̀ tí ẹlẹ́bọ. yín nìkan bá lọ bó máa easy iṣẹ́ lẹ lọ ṣe contract lẹ gbà àwọn ọmọ ọlọ́mọ tẹ kó lọ tó bá yá tẹ bá kó wọn lọ síbẹ̀ tó bá di ọ̀sẹ̀ méjì ẹ máa fi wọn tó bá ti ṣe gbogbo ẹ̀tàn ẹ wá fi wọn lẹ́ẹ̀bẹ̀ bí máa máa pa wọn àwọn Saudi Arabia máa fi wọn tàràkà wọn á máa san abẹ́ bíríìjì wọn ò ní rówó tíkẹ́ẹ̀tì padà lọ́lé ẹ̀yin tẹ̀yìn kó wọn lọ nísìnyí ẹ máa sá padà ni ẹ máa já pa ni ẹ sọ pé wò ó fi mí lẹ̀ mo wà lẹ́nu iṣẹ́ mi iṣẹ́ olè tẹ́ ń ṣe tó jẹ́ wípé ẹ wá lọ síbi ibẹ̀ yẹn kó àwọn ìyá ẹni ẹlẹ́ni Ọ̀sàtọ́lá lọ. ẹja fi ṣéèkì lẹ̀ kọ́ lọ mọ́ àwọn ṣéèkì méjì wá kún já ṣe dìbẹ́tì kún á bá ọmọ kò Yorùbá ní sọ̀rọ̀ lọ kò ní kún lọ wọ́n ṣé kò rí dìbẹ́tì tẹ́ ti ṣe pẹ̀lú àwọn yòókù ni kò ní lọ olè ní yín ìkàdẹ̀ tọ́ ní yín àwọn personality àwọn àwọn yòókù. ẹlẹ́dàá àwọn tẹ́ ẹ̀ ń gbé lọ sí umra wọ́n máa da fún yín àárí gbogbo èmi wọn kí mo sì ní fídíò ìyá yẹn dọ̀la níbi tí ìyá yẹn ti ń sunkún wípé celebrate níṣe ni wọ́n fi àwọn ilẹ̀ tán abandon àwọn táwọn Saudi Arabia wà wá jáde lé tẹ́tí wọn yóò kú tààtà bọ̀bọ́ tó wà ní kí lọ́ọ́ tí mẹ́wàá tẹ́tí orúkọ ẹ̀ náà tó wà ní Àgídìgbò wọ́n gba lójú kúlẹ̀ wà wálé ni wọ́n ní kẹ́ sọ bá oríkì padà ẹ̀ lè sọ oríkì ẹ̀ ń ṣe mùsùlùmí business ni wọ́n ti ẹ̀ ń sọ tẹ̀lé àwọn mùsùlùmí. Hello, ẹ kú ètò. ẹ ṣe gan ms ẹ ṣe gan ms ẹ jọ Ọ̀sàtọ́lá ẹ fún mi níbi ìṣẹ́jú méjì ẹ jọ. ok make ẹ ẹ má jọ sọ sí mò ń bọ̀ ẹ jọ bí wọ́n bá ṣe sọ téèyàn kan bá ń sọ̀rọ̀ lọ́wọ́ tá a bá gbéyàn wọlé kẹ́ ẹ bá ti wọlé kẹ́ ẹ mute ìyẹn ló make sense but kéèyàn kan máa sọ̀rọ̀ kéèyàn kan máa já sínú ọ̀rọ̀ yẹn ó máa ń wà annoying bóyá ó jẹ́ ká àwọn tá à ń gbé wọlé láti ìsàlẹ̀ ẹ jọ tẹ́ bá ti wọlé ẹ máa mute àwọn méjì láti drop kò dẹ̀ sí ìdí on tàn mic kan ṣe drop wọn so Mickey ìṣẹ́jú kan iná ẹ fẹ́ sọ̀rọ̀ kan. ok ẹ jọ àfáà yìí ẹni yìí lẹ pè wọn ṣùgbọ́n alábùkù tó tó ẹni yìí ò sí ó ti pààrọ̀ orí program yìí countless time tó pé tẹ bá ní kó sọ àdìtì kan kó sí Quran kó sí àdìtì kò ní í ṣe ó máa létàrí fún àyín sí pé ẹ̀yin ni kẹ́ ẹ ṣe kẹ̀ẹ̀ka kò ní lè kà kí ni ẹni tẹ́ ń buyì fún tẹ́ pé alábùkù ni mo dẹ̀ fẹ́ sọ kankan ṣèyí kẹ́ ẹ máa gbọ́ ṣẹ́rí múra tẹ́ wà yẹn àbí bó tẹ́ lẹ́wà yẹn tẹ́ pé bẹ́ẹ̀ ṣe sáwọ́ lọ sí múra yẹn nírètí pé ẹ máa mú nǹkan gidi bọ̀ tẹ́ bá wá láníyàn pé kí program yìí kó wó lójú ọ̀nà tẹ́ bá ṣe ìwúre yẹn àdúrà yẹn níbẹ̀ ẹ mọ́jọ ìyá lẹ́nu àtẹ́lẹ̀ tẹ́ ṣe dáadáa fúnra yín àtẹ́lẹ̀ tẹ́ ṣàgẹ́sì program yìí ẹ̀ẹ́nì rédè mú bọ̀ àyàfi tẹ́ bá ṣe àdúrà níbẹ̀ yẹn against program yìí abemet abakami anybody cause ẹni ìyàtọ̀ tó yín láyé òsì kò sí ìjọ tẹ́nìkẹ́ ẹ sọ̀rọ̀ lórí wòró lẹ́ẹ̀mọ́ síbí bí ẹ tọ́mọ́ kú. Mickey one thing tí àwa ò like mo ti máa ń mo ń bọ̀ ẹ má bínú mo ti máa ń sọ wípé tá a bá ti wá síbi tá a bá gbá wọn àfa wa ẹ má jẹ́ tán lè bú àwa wọn lè ṣépè mo ń bọ̀ ṣéèkì wọ́n lè bú wa wọ́n lè ṣépè I understand ṣe rí àwọn kan wà mo ti máa sọ kò sí báyìí fẹ́ fún wọn ní evidence they can never leave Islam àwọn Fúlàní wọn ò lè fi Islam lẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì ni àwọn tó yẹ pé inú Islam ni wọ́n ti ń jẹun wọn ò lè fi Islam lẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta ni àwọn tó yẹ pé wọ́n kàn ń ṣẹ́gẹ̀tà àwọn tí wọ́n lè dánú rò níbi ajá àjẹsáàrí wọ́n ń ṣe wọ́n ṣàṣọpá máa wọná wọ́n ṣàṣọpá àjọ náà wà wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ ṣẹ́gẹ̀t àwọn yẹn náà wọ́n lè fi Islam lẹ̀ yẹn àwọn ẹni mo categorize as ẹni tó ní ọdẹ orí torí pé ẹ ṣe sùúrù ṣèyíkì àṣírí torí téèyàn ò bá ná ọdẹ orí ó yẹ kó lè confirm kó lè research nǹkan ajé àlè ìkáyé mo fẹ́ bá sọ̀rọ̀ ó
ó yẹ kó lè research nǹkan tí ó ń ṣe fún drop ara ẹ̀. ṣèyí kì í yẹn o ẹ fi wọn lẹ. tani fún ara ẹ̀ mo sọ fún fún ara pé ẹ̀ ọmọ drop lárúbáwá tó mo bá mi sọ̀rọ̀ fún ara ẹ̀ ló bọ́lẹ̀. áàjì mẹ̀káyì kan àbí ẹ gbádùn. so Mickey so bí wọ́n ń sọ lọ àwọn tó ní ọjọ́ orí náà báyé sọ wọn ò lè ever fi Islam lẹ̀ àwọn èèyàn mẹ́ta tí ò lè fi Islam lẹ̀ yẹn kò sí bá a ṣe fẹ́ sọ so tá a bá ra àwọn èèyàn kan ó máa ẹ̀rí báwọn ìlú yìí máa wábì tó jẹ́ mùsùlùmí a bá ń fún a máa kà á dẹ̀ sọ pé ó dà òun máa lọ ṣe research òun máa padà wá ọmọ Yorùbá nìyẹn because we are very smart ṣẹ́gẹ̀t normally tá a bá sọ nǹkan fún yìí ìdá kó ṣàlàyé bí kíní yẹn ṣe jẹ́ fún wa tó bá wá mọ̀ pé àtàwọn àti sọ pé báyìí ní nǹkan ìṣe jẹ́ okay give us a contradicting verse or reference tó takò pé nǹkan tá a sọ pé bí kíní ṣe jẹ́ kọ́ ló ṣe jẹ́ tí o bá rí then the next thing pé kó lọ ṣèwádìí kó o dẹ̀ padà wá ṣẹ́gẹ̀t kó ju yẹn lọ ẹ̀sìn Islam ó ti cast àwọn pípù yóò mọ nǹkan tó ń bọ̀ wọ́n dẹ̀ sì rere ni wọ́n sì pé àwa ò sọ pé kẹ́ ẹ má kírun a sọ pé kẹ́ ẹ má lọ hajj kò sí báyìí fẹ́ sọ tó àwọn ọlọ́dẹ orí á sì máa kówó lọ hajj náà normal àwọn akótilétà wọ́n á sì máa kówó wọn lọ sí Saudi àwọn Saudi gbọ́pọ̀lọ kalẹ̀ ni wọ́n wò pé desert lọ́dọ̀ wa yìí kò sí nǹkan kan bára ẹ máa wo ẹ̀rí pé àwọn pípù yẹn ń jẹ fresh fruit ilẹ̀ wọn kọ́ lọ́ gbìn sí o àwọn ilẹ̀ tí wọ́n ti gbà àwọn tó ti kógun lọ́dọ̀ wọn tí wọ́n ti gbalẹ̀ wọn ibẹ̀ náà máa lọ gbin àwọn kíní yẹn sí náà máa làwọn fi ń feed lọ́ fi ń jẹun àwọn Saudi gbọ́pọ̀lọ kalẹ̀ ni wọ́n wò pé bára yìí fẹ́ jẹun bára yìí fẹ́ survive torí pé aṣálẹ̀ ìlú wọn ò dáa tó bá yẹ pé Allah fẹ́ ṣe tó bá Allah lọ́lọ́run ni ó yẹ ká Allah transform Saudi kó transform ẹ̀ sí ilẹ̀ ọlọ́ràá ni kò yẹ kó jẹ́ ilẹ̀ aṣálẹ̀ tó yẹ pé ṣe náà wá ń scam àwọn èèyàn ẹ̀mí pé èmi ẹ lọ́kọ́ lẹ̀ nǹkan tí mo sọ ìgbà díẹ̀ ló kù ẹ̀yin sọ pé kíní kan fún ara yín lè máa jáde pé ẹ̀yin ọmọ yìí no ó ti yé wa fún ara yín ó máa clear ó máa show báyìí ó ti ń show bọ̀yẹ́ ṣe ń dẹ́mọ́ ẹ má wọrí àwa ọ̀sọ́ pé kẹ́ má dẹ́mọ́ ó máa show ẹ máa rí báyìí àwọn máa sọ fún yín pé tó o bá pè rún ní mọ́ṣáláṣí yẹn tó o bá pè ò ní pè délẹ̀ ó máa débẹ̀ tó bá táwọn èèyàn kan bí àfa kan ti jáde báwọn èèyàn ò kírun kò sáwọn èrò mọ́ṣáláṣí yẹn ó máa débẹ̀ náà gbogbo mọ́ṣáláṣí yín ó máa wà dusty wọ́n máa padà rò pé kí la lè fi bí ìṣe àwọn èèyàn wá kírun ká fi máa sin ẹja ń bẹ̀ ni àbí ká máa sin ẹlẹ́dẹ̀ ó máa débẹ̀ Allah ò kì í ṣọlọ́run ẹ̀yin èèyàn wa every nation ni wọ́n ní deity wọn mo dẹ̀ ti máa ń sọ the word God is a deity the word God tí èèyàn kan bá sọ pé my God will judge you have the right to ask tàbí èèyàn kan bá sọ pé my God which of the gods because we have many gods so ẹni láti mọ̀ ẹ má jẹ́ kí wọ́n máa rú yín lójú kọ́ máa parọ́ fi kí yẹn parọ́ fún yín the concept of Abrahamic religion is the worship of one God kí n tún kí ní yẹn sọ the concept of Abrahamic religion is the worship of one God ipe God wẹ̀yọ kan òun ni kẹ́ ẹ máa sìn so the Christians are worshiping one God and which God is Yahweh. The Muslims are worshiping one God because they are Abrahamic religion. Which of the God? Allah. And it's a deity. It's a deity. Bó ṣe jẹ́ nìyẹn. Lọ́dọ̀ tiwa, we have many deities. A ní Ògún, a ní Ṣàngó, a ní Ọbàtálá, a ní Ọya. Gbogbo tí n bá ń kà lọ wà bẹ́ẹ̀. They are in the same category with Allah and Yahweh. But those deities are our own. Nǹkan tó lódùmarè fún wa nìyẹn òun la máa oníkálukú ló ní nǹkan tó ń ṣe ń lé wọn that is where our strengths are mo máa ń tẹnu mọ́ ẹ̀yin ọmọ ojú ayé jí ibi tí strength wa wà gangan nìyẹn àwọn nǹkan tá a lè bá sọ̀rọ̀ tá a lè communicate tó ń lè gbọ́ nǹkan tó ń ṣe wá imagine látijọ́ ìtàn ti ń fi Bible àti Quran tó ń fi ń búra nǹkan kan ò lè ṣe wọ́n náà nǹkan kan dẹ̀ ever ṣe wọ́n never because those things are powerless they are powerless kò nǹkan kan ò lè ṣe wọ́n mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ they will end up wọ́n padà wọ́n ti gba ilẹ̀ wa already ẹ̀yin ọmọ Yorùbá bá a ṣe fẹ́ gbà padà ọwọ́ wa ló kù sí nǹkan tó dẹ̀ fi gba ilẹ̀ wa òun ni religion àwọn ti bí wọ́n sọ pé close your eyes and pray the moment we open our eyes our lands are gone wọ́n ti gbalẹ̀ the other one the Muslims àwọn yẹn náà gbé Allah wá pẹ̀lú Quran our lands are gone tá a bá ti fẹ́ dìbò tá a bá fẹ́ yan olórí kíní ó máa ń dùn mí mo jẹ́ wọn pé njọ́ kan a máa ṣe live video a máa ní bí i 1 million views a máa débẹ̀ bákan la ṣe bẹ̀rẹ̀ tá a fi débi tá a dé yìí tá a bá fẹ́ dìbò
it is very very wrong fún wa ká dìbò ká wá máa vote fún èèyàn tó identify ara rẹ̀ as a Muslim or as a Christian ọ̀hún lè tún lu wa ṣe láíláí because their loyalty is to Saudi, the other one loyalty is to Israel. Ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ní mímọ́ ilẹ̀ Igbo yìí tí gómìnà yẹn sọ pé kán máa lọ destroy gbogbo shrine. That is what will later happen. Táwọn Muslim yìí mo máa ń tẹnu wọn táwọn Muslim yìí bá fi lè gbalẹ̀ wọ́n máa sọ pé gbogbo shrine tó wà nílẹ̀ Yorùbá ẹ lọ dáná sun ẹ lọ destroy yẹ àfẹ́ rẹ́ anybody kó wọ́n ti tán nìyẹn wọ́n ti take over nìyẹn. So and we must do everything to safeguard our heritage. A gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan láti rí wípé àṣà àti ìṣe wa identity wa ò parẹ́. Àwa máa identify ara wa as an Arab. We are not an Arab. Àgínṣọmọ Lárúbáwá náà kí ló kàn wá pẹ̀ láàlá. We have our own deity that tá máa communicate pẹ̀lú èdè Yorùbá. Táwa náà bá imagine tá bá gbé irú àwọn ṣèyí tó sọ pé ẹbọ là ń ṣe yìí tó bá pé Ògún sìn ká kọ́lé kan fún tó dàbí ibi Kaaba yẹn tá bá lè fẹ́ bọ Ògún yẹn kí gbogbo wa máa tàwáàfù ilé yẹn torí pé rituals tó máa ń ṣe fún Allah ó yà ṣẹ́rẹ́ àwọn deities yẹn rituals yẹn ó yàtọ̀ ọ̀tọ̀ the way tí wọ́n fi ń perform ritual Ògún ó yàtọ̀ sí ti Ṣàngó ó yàtọ̀ sí ti Ọbàtálá gbogbo àwọn kíní yẹn yàtọ̀ ọ̀tọ̀ so ká kírun is part of the rituals of Allah ká máa tàwáàfù ká máa lọ ká máa pariwo èmi nìyí Allah is part of the rituals tí wọ́n ń ṣe fún Allah deity àwọn Arab ni kò kí ń ṣe tiwa so a ní láti get kíní ká bá ti get it right láti mọ̀ pé tọ́mọ̀ ẹ̀ wọ́n sọ pé kíní kan God means deity and which of the gods so nǹkan táwọn Abrahamic religion sọ fún wọn ní pé kán máa worship God ẹyọ kan so àwọn eléyìí wá fẹ́ destroy our own gods our own deities káwa máa worship God tọ̀dọ̀ tiwọn àwa máa identify ara wa as àwọn wọ́n máa wá gbalẹ̀ wa wọ́n pa wá wọ́n máa render wa useless ẹ̀yin èèyàn wá pé àlọ́ lẹ́yìn o ibi tágbára yín wà nìyẹn ìwọ tó ní wàhálà kan tó ní ìdojúkọ kan tó ń face lẹ́nìí tó dàbẹ̀ ní pé at times in most cases kò kí n ṣe pé bóyá ayé kan ló ń ṣe èèyàn ó jẹ́ pé ìlú wa tí ò dá ló fa gbogbo àwọn ìdojúkọ tí à ń rí but téèyàn bá ní bóyá bí spiritual issue torí pé o ti fi nǹkan tó ń ṣe ń lé yín sílẹ̀ ní padà síbẹ̀ tó bá yẹ pé eégún ni wọ́n ṣe ń lé yín lọ bá wọn bọ́ kò ń ṣe ojoojúmọ́ ló ń bọ́ náà ṣe pé ẹ̀ẹ̀kan tó bá fẹ́ bọ́ bóyá ẹ̀ẹ̀kan lọ́dún wádìí tó bá possible wọ́n náà lọ síbẹ̀ wúre wọn ò ní kó wá gbégún kan wúre ṣe writing tẹ́ ẹ bá bímọ ẹsọ àwọn ọmọ yín lórúkọ Yorùbá because orúkọ yẹn gan lásán tán fún wa ìdènà ni Paulo òun gbàdúrà lédè Yorùbá wá ń sọ orúkọ Abdulkabir orúkọ Lárúbáwá kò jọra wọn náà Abdulkabir Arabic náà ló máa fi gbàdúrà tó máa fi yé tí Allah máa fi gbọ́ so orúkọ Yorùbá but everything ṣe rí tá bá ti ń ṣe bí àwọn bàbá wa ṣe ń ṣe ó máa rí bó ṣe yẹ kó rí we have to vote the right person we don't want a Muslim or Christian tó bá ti vote for Muslim Christian wọ́n máa bàlújẹ́ kò lè ṣiṣẹ́ kò lè work wọ́n máa gbalẹ̀ wa wọ́n máa destroy ilẹ̀ wa bọ̀yẹn tó sọ fún wa pé ọmọ Yorùbá lòun ọmọ Yorùbá ò lẹ́sìn àṣà àti ṣe wa make sure pé ó wà intact à ń ṣe everything tó bá yẹ ti wọlé o lè sọ pé Bible àbí Quran ló fẹ́ fi búra irọ́ wọ́n máa gbé síbi tó ti máa ó lè jẹ́ bọ́n lọ́ máa ní kó fi búra ó lè jẹ́ òmìnira ìdí tó máa ní kó mu anything wọ́n lè jẹ́ pé di Ṣàngó náà máa gbé ẹ lọ tó bá yẹ pé nǹkan tá a fi ń búra fáwọn pípọ̀ ìníṣẹ́ ìròbí àdúrà máa rí bó ṣe rí wọ́n mọ̀ nǹkan tó ń ṣe náà so the best thing tó ń fún wọn ni pé ká destroy òótọ́ tí ó wà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá àbí ká destroy ẹ̀ ká gbé irọ́ ilé wọn lọ́wọ́ à lè máa rí wọn pa à lè gbalẹ̀ wọn nǹkan tó ń ṣe nìyẹn irọ́ náà gbélé wa lọ́wọ́ náà wọ́n fi èèyàn lè jáde nísìnyí kó fi Quran búra nǹkan kan ò lè ṣe kó fà láà búra kó fi wà láìtàláì àwọn kan ṣe ní wàláì mo máa ń gbọ́ tẹ̀lé àwọn kan ṣe ń tún sọ́ọ́sì pé wọ́lọ́ọ̀ì kó sọ wọ́lọ́ọ̀ì tọ́lọ́ọ̀ì kó gbé Quran dání kódà kan Quran yẹn kan lọ kó fi fẹ́ kọ́ mú nǹkan kan ò lè ṣẹlẹ̀ ẹ sọ fún kó tán bá fẹ́ mú lè tán bá wọ́n nǹkan máa gbé débì kan wá lè sọ pé àwọn tí mo fura sí ni ó yá ẹni á dẹ̀ sọ pé ẹni báyìí ló mu confam original wọ́n wá gbà lọ́wọ́ wa wọ́n wá ń gbé òfútù fẹ́ tẹ̀ wọ́n gbélé wa lọ́wọ́ ẹ̀yìn èèyàn jẹ́ ká jí o. atakoro lágbára jà láàlọ́. Allah olórí burúkú ṣe làálàá yẹn kò ní nǹkan kan. ṣèyí kìíyẹn mi ò rò pé ó necessary ká máa gbé wá sórí program wa ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́rí táwọn èèyàn bá wọlé tó bá ń sọ̀rọ̀ sí ṣèyí kìíyẹn normal lóòótọ́ àláìkẹ́ tó bá jẹ́yàn wa àláìka máa búyàn ṣèyí kìíyẹn ti wá bíbáyé ó ti ṣépè fún mi several time mi ò ever ṣépè fún rí ó ti sọ fún mi pé wọ́n yà mí wèrè kò sí kan tí ó ti sọ mi ò ever bu so kò sí kan tí fẹ́ẹ́ bú ṣe bu òye bá bu kò lè hàn lára ẹ understand kò pín dandan ká búyàn kó tó lè gbọ́ wa ẹ understand Akabẹ́lọ́ba ẹni sùúrù brọ́dà mi ẹ máa bẹ̀rẹ̀ kò ń sẹ́yìn ni mo rí fàásì o mo kàn ń pàṣẹ mẹ́sẹ̀gì tèmi ni but tá bá wò bí Ṣèyí kìí ẹyin sọ̀rọ̀
àwa tá a wà lókè ọ̀rọ̀ yẹn ò ń ta wá lára bí àwọn tó ń wò wá ló fa sábà bí tẹ́lẹ̀ lómi ìbá wọlé áńgà yẹn ló máa fi sọ̀rọ̀ sí ẹlòmíì tó máa ń bú wa because wọ́n á wò pé ó dàbí player tó ń gbá bọ́ọ̀ ni òun ò mọ mistake ẹ̀ bí àwa tá a wà lókè tá ń wò wọ́n àwa mọ mistake tó ń ṣe so bó ṣe rí nìyẹn but fún gbogbo ẹ̀yin tẹ́ ń wo wa tàbí àjọ ń ṣètò náà kò pé dandan kéèyàn bú wa ká bú padà so Ṣèyíkì yẹn ti bú mi tó bá dẹ̀ ní kéèyàn tó ẹ̀yàn tó ẹ̀kọ́ mọ gbé Ṣèyíkì sí pé èmi ni number one kéèyàn wo tutù kó ló wọn yá mi wèrè torí Muhammadu so wèrè yẹn sí Kùránì wá ṣiṣẹ́ ní àbáwọn àwọn síríkù tó ń fà òṣìṣẹ́ ni tí ò fi rí mi yà wèrè láàrin bíi 3 weeks báyìí bí a torí mi rẹ̀ fi lọ sí múra so èmi ò rò pé ó necessary ká máa gbé Ṣèyíkì yẹn wá àkọ́kọ́ kò mọ anything mi mà àwọn tó ń tẹ̀lé mi mà àwọn tó káwọn ọmọ lọ lé kéwú kan lọ kéwú lọ́dọ̀ ẹ̀ àtijọ́ èyí tó ti wá bí báyìí àti ó bẹ̀rẹ̀ sí wáyé báyìí ending of last month till today ó sì wá bí kò tí ì fún wa ní good example ọkàn nípa ìtàn gbésí ayé Muhammadu lẹ́yìn kó ṣe pé àti béèrè lọ́wọ́ Ṣèyíkì yìí kí wọ́n sọ dáadáa márùn tí Muhammadu gbélé ayé ṣe ọ̀hún ríṣọ àti sọ fún Ṣèyíkì yìí kí wọ́n fi àtúbọ̀tán Muhammadu kan fi ṣépè fúnra wọn sábà sọ pé kọ́lọ́hún wọlá kí Allah wọlá ànábì kó ṣàánú àwọn kó wọlá ànábì kó fi ṣàánú àwọn náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè máa mọ látànábì ni làwa fi ń béèrè lọ́wọ́ Ṣèyíkì yẹn pé kó fi ìtàn ìgbésí ayé ohun tó gbẹ̀yìn ayé ànábì kó fi gbéra ẹ̀rẹ́ pé gbogbo ohun tó gbẹ̀yìn ayé ànábì kó gbẹ̀yìn òun ms sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé àwọn nǹkan bẹ́ẹ̀ tó ń ṣe ìsìláàmù yìí nǹkan tó ń jẹ ń bẹ̀ kò ní jí kan lè fi ìsìláàmù yẹn lẹ̀ irú wọn ní Ṣèyíkì yìí nǹkan tó ń jẹ níbi ẹ̀sìn yẹn ni kò ní lè fi ẹ̀sìn yẹn lẹ̀ tó ló mọ̀ òdodo ọ̀rọ̀ ó mọ̀ pé ànábì Muhammadu ò wáyé rẹ̀ ọlá ànábì ìgbẹ̀yìn ayé Muhammadu ò ṣe é fi tọrọ nígbà tí mo sọ fún mo ní kó fi rẹ̀ rẹ́ pé ohun tó gbẹ̀yìn ayé ànábì kó gbẹ̀yìn ó ní nǹkan tí ànábì yan kọ́ lòun yan ó dẹ̀ ń tẹ̀lé ẹni tó ọgbọ́n mọ̀ pé gbèsè ayé ẹ̀ òṣùwọ̀n kò látúbọ̀tán rere ó dẹ̀ ń tẹ̀lé so èèyàn tó ń tẹ̀lé tó wá ní kó fi ìgbẹ̀yìn ayé ẹ̀ kó fi búra kó fi gbé rẹ̀ rẹ́ ìgbà yẹn ló mọ̀ pé tìǹtẹ̀yìn àti Muhammadu jọ yẹn ṣe kankan náà ìgbà yẹn ló mọ̀ pé ọmọ Sáúdí ni Muhammadu ọmọ aláwọ̀ dúdú nìwọ and Ṣèyíkì yẹn kò kí ń ṣe ọmọ Yorùbá kò sí blood Yorùbá kankan nínú bọ́dí ẹ̀ ọmọ Fúlàní ni so ẹ̀ẹ̀mejì ló ti wá bí ká ní kó kí oríkì ìdílé ẹ̀ àkọ́kọ́ ó ní Ìlọrin lòun ti wá Quran lóríkì ìdílé àwọn kẹwo bí tí Ṣèyíkì yẹn tó kú díẹ̀ káàtó fún báwo ló fẹ́ jọmọ Yorùbá bó ṣe lè kó mọ kéwú tó ó bọ̀lọ̀ mọ oríkì ilé ìmọ̀dẹ̀ sí wọ́n náà tún tì nínú oríkì ilé rẹ̀ tó bá wá kí la máa fi mọ̀ bọ́yọ̀ ọmọ Ìlọrin àwọn ọmọ Ìlọrin pọ̀ mi báyìí tó ń wá tọ́jú Yorùbá wọ́n á jáde tán fún pé kí orúkọ bàbá ẹ lágbólé tó fi kéré yẹn so kò ń sọ ọmọ Yorùbá wá sí bíbà yìí rẹ̀ kò ní kankan tó fẹ́ ó fà wá kò ń gbọ́n mọ nǹkan tó fẹ́ sọ ọkọ̀ fẹ́ wá bíbà yìí láti wá rojọ́ ni so nídìí láti gbé wọ bíbà yìí mọ kò sí ohun tó fẹ́ ó fà wá kò sí nǹkan tó fẹ́ sọ kò sọ̀rọ̀ kó make sense bíbà yìí lẹ́yìn tó ṣe pé ó wá polówó múra fún wa ni. so kò dẹ̀ sí àfáà tó lè ṣe pé fẹ́mi àbí tó lè ṣe pé fún gbogbo wa ń bíbà yìí èmi ò ń ka èpè wọn sí àkọ́kọ́ ẹ lọ́wọ́ gbogbo Quran bí èpè kò sí lẹ́yìn Allah àti Muhammadu níbi tí Allah ya wèrè dé nínú Quran ó gbé àbíláàbí tó jẹ́ ẹbí Muhammadu ṣe pé kí ni àbíláàbí ṣe fún ṣètánì tó náà ń jù lóko tálà gbé ṣe pé kí ni ṣètánì ṣe for example ìsìn ìyá tó lóyún tó bímọ tó wọ ọmọ yẹn dàgbà tọmọ yẹn wá dàgbà tí wọ́n kan wá ní baálé lẹ́nìwọ kí ìyá yẹn máa kúnlẹ̀ fún ọmọ yẹn kó tó gbóúnjẹ fún according to Quran Ádámọ̀ tó jẹ́ tẹ̀wọ́n bí láwọn mùsùlùmí ya ọlọ́pọlọ kúkúrú dé o Ádámọ̀ tí wọ́n ní kí ṣètánì forí balẹ̀ fún ṣètánì yẹn wọ́n lọ sí arrangement bí wọ́n yà láti fi ọwọ́ rẹ̀ méjèèjì mọ́ Ádámù ó wá ní ọ̀dà tó ní kó forí balẹ̀ fún it's like òbí tó bíyàn tó wò yẹn dàgbà kó yẹn wá dàgbà kó wá lọ pé kó bí èèyàn kó máa kúnlẹ̀ fún ẹ kó tó bá ẹ sọ̀rọ̀ so ìkọ́ tí ṣètánì lòun ò lè ṣe nìyẹn tálàfin ní kan máa jù lóko so táàfà bá ń ṣe pé kò jẹ́ kankan lójú tèmi Muhammadu àtàlà náà fi jọ so Allah ó wà powerless ìwọ́n tó dáyàn tó ní ṣètánì ni mọ́ ẹ kó ní kún fáyẹ̀kùn ni kó parí kó má ṣe ohun tí jẹ́ ṣètánì lẹ́nu ọwá ní kó máa sọ kò ẹ wá lọ wo ṣètánì tó ń sọ lóko ní Saudi pílà ní o cement granite òun náà pín wọ́n mìsì papọ̀ tó fi mọ pílà yẹn wọ́n ní kẹ́ máa jù lóko so irọ́ ni Islam àwọn bàbá wa tó dẹ̀ ni wọ́n ń pè fún Lailatul Qadri àwọn bàbá yẹn ò fẹ́ kí ìlú bàjẹ́ ni tí gbogbo ọba ilẹ̀ Yorùbá bá dàbí Rashidi Olúwo ìlú àlàáfíà ilẹ̀ Yorùbá ti bàjẹ́ náà bí àwọn bàbá yẹn wọ́n dẹ̀ ń fìfẹ́ ṣe
which ọ̀pọ̀lọpọ̀ wọn mọ ohun tó wà nínú Quran, wọn mọ ohun tó wà nínú hadith. Olúbàdàn bàbá tó kàwé ni, kò lọ ilé kéwú rí, kò mọ bóyá ló fi mọ́ Wálé Àmúdù gan lórí. So politics ni, kò ráyè ẹ̀sìn. Mi ò rí picture mi tó ti lọ hájì. So àwọn kan ń ṣe fún peace ìlú ni, pé kálàáfíà lè wà, kó má sọ àwọn lẹ́nu. Ẹ wo Ràṣídì Olúwo bóyá ń ṣe kiri. So ọba tẹ́ẹ̀ pa àwọn mùsùlùmí ya tọrọ jẹ, wọ́n ya oníjẹkújẹ abẹ̀kẹ́ sí gidi, wọn ò níṣẹ́ àwọn àfáà yẹn. Jàfó Oníbà Ẹkùn, gbogbo kò sí ọmọ Yorùbá tí ò mọ̀ pẹ́lẹ́ bọ́ lọ́ba yẹn. Ẹ lọ wo gbogbo profile bàbá yẹn, ó pẹ̀lú nǹkan tí mo fi láìkẹ́ ọba Jàfó kẹ́mi bàbá yẹn ogun, ó pẹ́ láyé. Kádé pẹ́ lórí kírùkẹ́ ló do kíní kẹ́sẹ̀ bọ́ jẹ kó pẹ́. Mùsùlùmí làfóyadé. Ọba yẹn kọ̀ǹfàmù oníṣẹ̀ṣe ọba ni. Bí àwọn mùsùlùmí yẹn ò ní sí àwọn àfáà yẹn, irú ọba Jàfó yẹn kò yẹ kó pè wọ́n dá wọn lóhùn. Bí atọrọ jẹ ni wọn ò níṣẹ́, elébi ni wọn, oníjẹkújẹ àgbàyà kìlìbí bí èlùbọ́ kìlìbọ̀. Nǹkan tó ń dà wọ́n láàmú nìyẹn. So lẹ́ẹ̀kan síbi tó máa lọ, táwọn èèyàn bá wá bí ẹjọ́ àwọn ọ̀rọ̀ àlùfàṣà táwọn tó wà máa wò pé à ń bú wọn àbá ń sọ wọn pọ̀. Àwọn náà kún gbọ́ èébú tán bú wa, bẹ́ẹ̀ wọ́n ní tiwa náà ń fẹ́ gbọ́, kò ń ṣe tiwọn. So fún díẹ̀ yìí ẹjọ́ ẹjá fi sùúrù tó pọ̀ ká fi kún ọ̀rọ̀ wa, Elédùmarè á dẹ̀ bá wa ṣe. Ẹ ṣé gan. ẹ kú ètò. Bàbá Míkì ya ẹgbọ́n sókè. ẹ jọ ṣẹ́rí yẹn kò mi ì tí ì ṣe pé fún. Mo kàn sọ pé. Ẹ má yẹ ká padà sẹ́yìn Mr. Mickey, ẹ ká mú fún Okay, ọ̀tẹ̀jọ́. so ṣẹ́rí the movement is no going back. Ọ̀rọ̀ yẹn ju program yìí ju nǹkan tá bá a ṣe rí yìí ó jù bẹ́ẹ̀ lọ. Ó jù bẹ́ẹ̀ lọ. So gbọ́dọ̀ pé with time ara ló ń ta wọ́n. Ara lọ́dẹ̀ ń ta ogúrú tó fi ń ta ni. Wọn àdẹ̀ tí ì rí nǹkan kan. Even ó sọ pé ròpọ̀ ní Mecca, Libya bó ṣe ń pààyàn tó, táwọn èèyàn sì máa lọ Libya, even Libya tí ì ṣẹlẹ̀ pé wọ́n fẹ́ lọ sí pilgrimage. Àwọn èèyàn sì ń lọ náà, kì í ṣe pé wọ́n ní lọ, but ó máa lò, and then ẹni tó bá lọ máa ti mọ̀ pé ìdí tó ń lọ kì í ṣe pé òun fẹ́ lọ bọ́lọ̀ kankan níbẹ̀ yẹn. Òun kàn ṣeré lọ lásán ni, so belief ẹ̀ máa reduce. Tí belief bá dẹ̀ ti reduce, ó ti tán nìyẹn. Everybody ẹlòmíì gan máa sì kírun tẹ́ pé kì í ṣe pé ó máa believe nínú Islam yẹn mọ́ bọ̀. Ó kàn máa kírun due to pé ó ti dàgbà sínú ẹ̀. Ó kàn ti rò pé wẹ́ ẹ ṣáàjà máa kú ṣe náà nǹkan tó bá ibi tó bá já sí, ó máa já sí. So and then people yìí ẹ jẹ́ ká mọ̀ pé gbogbo oògùn náà ń ṣe lẹ́yìn, náà ń ṣe wọ́n ṣe pé wọ́n ṣe gbogbo lẹ́yìn. But ẹ jẹ́ káwọn náà dún gbagba ká máa bí wọn ṣe pé mo ti fẹ́ bring idea pé bí a bá lè máa rí bí every 1 hour lọ́jọ́ mi ṣe pé àwọn bàbá kan máa wá àwọn aláwo kan tó máa wá máa ṣe ìwúre àbí tó máa kọ́ máa dẹ̀ ìpínlẹ̀ pé ẹni tó bá ti ń gbèrò tó láníyàn burúkú sórí ẹnì kọ̀ọ̀kan nínú yín tẹ́ máa ń ṣe program yìí tó bá ṣe ń fàkọ̀ bí ọmọ ẹ̀ di kó máa fúlú ọmọ ẹ̀ di kó máa fi láàzù. Ẹ ṣé gan Mr. Mickey, ẹ bá fún yín ní enough time, ẹ ká kẹ́lò mi sọ̀rọ̀. So Mr. Tobi. mo kí gbogbo wa o, a kú ètò MC bàbá, ẹ kú làákàyè tí àwọn olùmọ̀lẹ̀ fún yín, lédùn àtẹ̀yìn síwájú. ṣe program tí ẹ ṣe fún wa yìí ó ń sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbọ́rọ̀ ọmọ Yorùbá àtàtàwọn sí wa létí. ṣe rí ọ̀rọ̀ tẹ̀yìn sọ òun làwa gbọ́ òun la dẹ̀ ń tẹ̀lé. a dẹ̀ nígbàgbọ́ pé àlànà bí mi tó kọjá MC bàbá àti àwọn ẹmẹ̀wà wọn. so mo ní àdúrà pé gbogbo tí ẹ bá ti ṣe lórí ètò yìí máa bọ́ sí ọwọ́ lágbára lọ́wọ́ àwọn olùmọ̀lẹ̀ nígbà mọ̀lẹ̀ ìdájú. a wà pẹ̀lú yóò ẹ ti jẹ́ méjì àgbègbè ilé ìlú àná dẹ̀ níbàjẹ́ mo ṣe ọ̀làbọ̀ orí ọ̀làbọ̀ ṣiṣẹ́. Ṣé gan brother Tobi, thank you very much, I appreciate you. So ẹ̀yin náà ẹ lè máa bá wa share program, ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kẹ̀dẹ̀ máa educate àwọn tó bá wà ní sọ̀rọ̀ adé sí i. Ifá tó kí. Ifá tó kà sí ẹkọ ètò òkè wọlé o, kú iṣẹ́ rẹ̀ kú iṣẹ́ takuntakun, Elédùmarè á túbọ̀ máa ràn yín ṣe o. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ náà ni òótọ́ náà ni. Wọ́n ní tó bá ti gé orí ejò ó wá máa jà fitafita náà ni, orí ẹ̀ ti gé. Gbogbo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrè tó sì ń ṣiyèméjì lórí gbogbo kan tí ẹ̀ ń gbé kalẹ̀ lójoojúmọ́,
ó túmọ̀ sí wípé àwọn náà gan wọn ò tí ì mọbi tí wọ́n ń lọ. Orí ilẹ̀ wa láwa, orí ilẹ̀ yín ni. Tí wọ́n bá yẹ̀ ti gbalẹ̀ lọ́wọ́ wa, tó bá ti gbalẹ̀ lọ́wọ́ wa, ó túmọ̀ sí wípé a ti di ẹni àná nìyẹn, a ti di ẹni tí ò nílẹ̀, ẹni tí ò ní ìran, tí ò ní ẹ̀yà. Èdè wa ó ṣe pàtàkì. Àwọn irúnmọlẹ̀ wa tí wọ́n táwọn náà jẹ́ ẹni gbòógì fún wa, òun lẹ́yìn ká máa tọ́ka sí o, àwọn lẹ́yìn ká máa wò bí àwòkọ́ṣe fún gbogbo ọ̀pọ̀ tá a bá ń ṣe. Àwọn ẹlẹ́sìn àjèjì tó wà ní ilẹ̀ káàárọ̀ òjìrè nísìnyí, àwọn náà ti ń rí, wọ́n ti ń gbọ́ fìrífìrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ilé wọn gan ti fẹ́ máa di ahoro sí wọn lọ́wọ́. Ṣùgbọ́n ẹ má yẹ ká ṣiyèméjì lórí nǹkan tá à ń ṣe. Ẹ jẹ́ ká fi ìmọ̀ àti òye máa bá ètò yìí lọ, nítorí pé òótọ́ ọ̀rọ̀ náà ni àwọn MS Baba àti gbogbo wọn tó wà lórí ètò tó ń sọ wípé kí gbogbo wa ká jí ká dẹ̀ padà sí ilé. Ní ilé tá à ń sọ yìí, ilẹ̀ wa ni, ilẹ̀ yín ni. Gbogbo àwọn nǹkan tó wà níbẹ̀ ẹ̀yin náà lẹ ní, ṣùgbọ́n tẹ́ bá ti tà síta fún àwọn ẹlòmíràn, báwo lẹ ṣe máa rí lé gbà, báwo lẹ ṣe máa rí lé dé sí. So òun ló fi jẹ́ wípé kí gbogbo wa kí a fọwọ́sowọ́pọ̀ láti gbé àṣà àti ìṣe wa lárugẹ. A lè máa gbé àṣà àti ìṣe ẹlòmíì lárugẹ ká wá rò pé ilẹ̀ titi wa máa ga. It's not possible, kò lè ṣeé ṣe. Tá bá ti gbé àṣà àti ìṣe wa lárugẹ, ìgbà yẹn gan náà la máa bẹ̀rẹ̀ sí rí gbogbo àwọn àǹfààní àti àwọn nǹkan mèremère tí àwọn alálẹ̀ gan ti ṣe sílẹ̀ fún wa. Ṣùgbọ́n tó bá yẹ pé owó tó yẹ ká máa ná nílẹ̀, ta ló ń kó sí Mecca, ta ló ń kó sí Jerusalem, báwo ni ilẹ̀ tiwa náà ṣe máa ga? Agbára dẹ̀ wà ní ilẹ̀ Yorùbá yìí, ó pọ̀ gan tó yẹ pé àwa gan àti lè mọ ibi tá agbára ẹ̀ dé. Ṣùgbọ́n bá ta bá ti sọ lẹ́nu, tá bá ti kó ohun òní wa síta, báwo la ṣe máa bọ̀kọ́ tó wà nínú ilé? Irú àwa báyìí ń sìn yìí, kò sí bí mòmí tá ń lọ, ilé la wà. Ifá wa títí wa ni, àwọn gbogbo irúnmọlẹ̀ yẹn títí wa náà ni. So ló fi jẹ́ wípé kí gbogbo wa kí a fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń ṣe wa níyè lórí ọ̀rọ̀ káàárọ̀ òjìrè. ẹ ṣé gan bàbá Ifá tó kàn sí, thank you very much. Ẹ ṣé. I really appreciate you. Ẹ ṣé gan. So Ọlọ́run ní gba owó yín lójijì. Àṣẹ. Brinda Lene, ẹ kálẹ́ o. Mo kí gbogbo ilé o, bàbá wa kan bí ọlọ́ba, mo kí yín sá, ẹ kálẹ́ sá. Ètò láyé bàbá mi, ẹ kálẹ́ o. Yes sir, ẹ kálẹ́ sá. Àkúwájú o. Yes sir. Bàbá wa MS, mo kí yín sá o, síwájú UNICEF, mo kí yín o. So ìyá wa Màmí Òṣàtọ́lá, bàbá wa ọmọ ọba gbogbo ilé ni mo kí o. Comment section, ọyẹ máa fàájà ń ṣo, kò sóyè lálẹ́ yìí àti wà lẹ́nu ẹ̀. Queen, thank you. Nígbà ẹ sí máìkì yìí, abẹ́ ti sùn. Lárí wọn mọ́kà bá. Ó dà pé ìyá Òṣàtọ́lá náà sí ń bẹ̀. Àṣẹ òrìṣà náà sí ń bẹ̀. Òṣàtọ́lá wà ń bẹ̀ o. Ancestor, ẹ bá mi wo sàlẹ̀, àwọn sí ń bẹ̀ bẹ̀rẹ̀ àwọn ti sùn. Brenda, so Mr. Ojúnlámì náà ó dà pé wọ́n sí ń bẹ̀. So èní abáyé àwọn tó bá fẹ́ bá wa sọ̀rọ̀, ẹ wá sókè ìṣẹ́jú kan. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ mà. Yes sir. Èmi ní mo ní ọ̀rọ̀ tó fẹ́ sọ bọ̀ tí akáwọn èèyàn sì máa. Okay. Ẹ jọ̀ọ́ nǹkan kan ni mo fẹ́ sọ tí àwọn èèyàn máa ń sọ. Wọ́n ní Muslim. Wọ́n ní. Fún ara ẹ̀ ló bọ́lẹ̀. Okay. Ṣé mo lè máa sọ̀rọ̀ lọ́sà? À ń gbọ́ yín. Ẹ gbóhùn sókè. Okay sir. Wọ́n ní Quran àti Bible wípé the same thing ni nǹkan tí ló wà nínú ẹ̀. Ẹ mọ̀ pé Quran kò yé wa ní nǹkan tó wà nínú ẹ̀, but bí ẹ ṣe wá ń kà á nísìnyí tó wá jẹ́ pé nǹkan tó wà níbẹ̀ ó yàtọ̀ sínú Bible, òun ni ò yé mi pé but wọ́n ní the same thing ni nǹkan tó kọ sínú Bible àti Quran, pé bóníkálùkù ṣe ń pe Ọlọ́run ẹ̀ ló yàtọ̀ tó. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Àwọn èèyàn mi kan ló máa ń sọ bẹ́ẹ̀. Àwọn àfáàní wọn sọ fún wọn, ìdí ni pé ìtàn Ádámù tí wọ́n kọ sínú ọjí gbé sínú Quran àti iléyá tó ń pa, ẹ understand, ló jí àwọn pọ́ìntì méjì tó máa fi ń convince àwọn èèyàn nìyẹn. But ẹ bá sọ pé the same thing náà ni the same thing ni, torí ìwé àgbákò náà ni méjèèjì, kò sí ìlú tọ́wọ̀ tán mú develop ọbẹ̀. Ẹ bá wà àwọn Christian yẹn náà tó bá lọ sí abúlé kan tó fẹ́ lọ ròyìn Jésù fún wọn,
wọn ò ní débẹ̀ wọn ò ní wo kan tó ń jẹ wọ́n yà ní community yẹn bóyá wọn ò lómi lábúlé yẹn àbí nǹkan kan wà tán ò ní church náà máa fẹ́ try láti kọ́ fún wọn. The same thing happen to Muslim people. Wọ́n bá lọ sábúlé kan tí yà ń jẹ wọ́n báyà omi àbí nǹkan kan náà nídìí Christian kọ́kọ́ fi wá solution ṣe fún wọn nílùú yẹn kan tẹ̀ máa gbádùn mosque náà máa pa àwọn fẹ́ kọ́ fún wọn. So gbogbo nǹkan tó wà nínú àwọn ẹ̀sìn yẹn so èmi ò rí yàtọ̀ ńbẹ̀ orí burúkú ló làwọn méjì jọ mú kiri so they are all the same kò sí yàtọ̀ bẹ́ẹ̀ pé sí nǹkan tó wà nínú Quran ló wà ní Bible some of them similar torí Bible ti wà before Quran gbogbo nǹkan tó dẹ̀ wà nínú most of things tó wà nínú Bible náà copy sínú Quran so ìyá yẹn ti bọ́lẹ̀. ìyá yẹn ti bọ́lẹ̀ àbó níkọ̀. Lábí ayé ti bọ́lẹ̀ fún ààrẹ. Ìyá Bùkọ́lá ẹ kálẹ́ o. Kára Bùkọ́lá. Kára Bùkọ́lá. Wọ́n ti sẹ́ǹdì máìkì sí yan. Wọ́n ti sí. ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ mọ́ mo o. kí gbogbo ilé o. Káwé kan. Àwọn alálẹ̀ wọn máa fún yín ṣe o. Àṣẹ o. Bàbá wa MS bàbá wa lọ́ba ìyá mi ò ṣàtọ́lá ẹ̀mí yá gùn o. Àṣẹ o. ẹ jọ̀ọ́ lóòótọ́ èmi ò kírun mọ́ o mo ti padà sí èyí táwọn bàbá wa ń ṣe ò tá bá láyé o àmọ́ àwọn àáfàá kan wọ́n yìí ń disturb ń pé wákàtí 5 yẹn téèyàn ò bá kí ń pọ̀ ọ̀ràn èèyàn ni téèyàn ò bá kí wákàtí 5 yẹn ń pé inú Ìyá wa Bùkọ́lá. sá. Ẹ mọ̀ pé ẹ ti fìgbà kan kírun tó ti pa àwọn àfáà wa bá yín. bẹ́ẹ̀ ni. So ìgbà tẹ́ fi kírun yẹn sí nǹkan kan ṣe yín. Nǹkan kò ṣe mí o. Sẹ́rí ẹ jí kí ṣàlàyé kankan fún yín ẹ kì í sọ ọmọdé àgbàlagbà ní ìkan tẹ́ lè ṣe nílé ayé ta wà yìí tó máa affect yín òun ni kẹ́ má jẹun lásìkò tó yẹ kẹ́ jẹun ọ̀kẹ́ má mú mi lásìkò tó yẹ kẹ́ mú mi. So irun kíkí yẹn àwẹ̀ gbígbà yẹn rubbish ni kò ní ìtumọ̀ just a rubbish. Kódà èèyàn tí ò lọ́pọlọ ló ń kírun èèyàn tí ò ní làákàyè tọpọlọ ẹ yóò ló ń gbàwẹ̀. Kódà ọmọ ọ̀rẹ́ mi kan ṣẹ́mọ̀ wọ́n ní àwọn obìnrin òun pé ní afáyẹn ń sọ pé tó bá jẹ́ ọjọ́ wọ́n ní ṣẹ́mọ̀ pé a máa ṣe píríọ̀dù láàrin ẹ̀ àdẹ̀ní fẹ́ gbàwẹ̀ wọ́n wá ní pé tó bá ti wá parí. bí wọ́n ní Allah ló dá ayé àtọ̀run pléjì olókun fáyẹ̀kùn tó bá dinú àwẹ̀ yẹn kẹ́ má ṣe nǹkan. wọ́n ní a gbọ́dọ̀ gbà lèmi wá ń sọ pé kò ń ṣọ̀rọ̀ yàn pé since tí ó ti wáyé bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ ọ máa fi yẹn lẹ̀ ni wọ́n ní tó bá ti parí ẹ̀ nǹkan dandan ni ó gbọ́dọ̀ pé nítorí kò tábà gbà pé èyí tá a ti gbà sẹ́yìn yẹn Allah ò ní gbà ní ọwọ́ wọn kò ń ṣọwọ́ tèmi mọ́ torí ojú èmi ti là mi dẹ̀ ti bọ́ sọ́nà. sẹ́rí gbogbo nǹkan tó ń sọ fún yín yẹn irọ́ lásán ni òfò ọjọ́ kejì ọjà kò nítumọ̀ so ẹ gbààwẹ̀ pé ẹ jẹun ẹ jẹ sààrì bí aago 6 àbọ̀ àbágo 6 ẹ wá jẹun títí tó fi di 7 o'clock that is 13 hours kí ni bá ṣe mistake. bẹ́ẹ̀ni. lẹ́ẹ̀ fi jẹun tẹ́ ẹ fi mú mi ó wà very very dangerous nínú life yín so àwọn kan lọ sí Saudi imura tán lọ yẹn wọ́n wá mu omi níbi fídíò kan táwọn èèyàn tó ṣe mistake bọ́ sí orí ayélujára ìgbà táwọn afáàlẹ̀ Yorùbá máa sọ ọ àwọn black muslim wọ́n ní omi 7-7 ni kò bà àwẹ̀ jẹ́ ànábì ni kò bà àwẹ̀ jẹ́ ṣé omi 7-7 yẹn ṣé òṣèlú lẹ̀ ló ti ń jáde ni ṣé òṣè kànga tán gbẹ́ ni so nǹkan yẹn ìjọsìn irọ́ ni èèyàn tí ò lọ́pọlọ ló ń gbàwẹ̀ lẹ́ẹ̀kan sí èèyàn tí ò lè dá ronú náà ló ń gbàwẹ̀ tó ń lọ mọ́ṣáláṣí òpin ìgbà tẹ́ bá ti lè ronú ẹ ní dé mọ́ṣáláṣí mọ́ ẹ ní gbà wọn gbàwẹ̀ mọ́ kò sí ohun tẹ́ fẹ́ fi ṣe the best thing tẹ́ ní tẹ́ lè ṣe ni pé ẹ tẹ̀ lófin community yín ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ọmọlàkejì yín gẹ́gẹ́ bí ara yín ẹ dẹ̀ jẹun lásìkò tó yẹ kẹ́ jẹun ẹ mú mi lásìkò tó yẹ kẹ́ mú mi ẹ má ra burú síyàn ẹ kọjú mọ́ṣẹ́ yín ẹ ní pílánì fúnra yín ẹ wo pé kílẹ̀ báwo kílẹ̀ fẹ́ jẹ nígbà tẹ́ bá dàgbà tẹ́ bá lè ṣiṣẹ́ mọ́ so nǹkan tẹ́ nídìílé ayé nìyẹn irun chọ́ọ̀chì rọ́bìṣì ni ẹ lọ́wọ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe wọn ní lọ síwájú rádaràdà ló máa ń bá kiri wọn mọ iye ọmọ. nǹkan tẹ́mi tẹ̀ fi gbàgbọ́ pé wọ́n ń tàn wá òun ni pé ọmọ àfa yẹn èmi ń béèrè lọ́wọ́ àfa kan pé kí ni reason ok àgbà ń pé Allah àbí àti Kùránì kí wàá ní reason pé ẹ tún máa ń gún ọṣẹ
àbí tẹ bá fẹ́ lo nǹkan kan ẹ máa kó gèdè ọlọ́run òkè ìbà rẹ o akọ́dá ayé ìbà kẹ tó ṣẹ̀ṣẹ̀ tó pe àlà àtìgbà yín mo ti wò ó pé scam ni ẹ̀ ń tàn wá ni so ká má wò ṣọ̀ máa waste time ara wa. scam ni finishing ní iṣẹ́ tó fẹ́ ṣe fún yín wọ́n ti lo àwọn nǹkan lẹ bàbá wa náà mi ò ní wọ́n ń lò fún yín. wọ́n ti máa ń jẹ́wé jágbó ni. ẹ rí i pé ọkàn yín máa balẹ̀ ìbẹ̀rù wákàtí 5 ìbẹ̀rù subuhi suri ashiri magiribi kò ní sí fún yín mọ́ ọkàn yín máa balẹ̀ ọgbẹ́ni tẹ bá ń kírun ẹ̀ ń forí balẹ̀ fún ṣìgìdì nínú Kábà ni. kábíyèsí Ọlọ́run kì í ṣe Ọlọ́run ní ẹ̀sìn kí lẹ wí yàrá. mi ní kí wàá ní àǹfààní tákùkù máa bọ àwọn bàbá wa tá a gbàgbà. àwọn náà wọ́n ń bọ ṣìgìdì tí wọ́n Saudi Arabia ni òun ni àwa máa bá wọn bọ iṣẹ́ ìdókòwò máa bọ orí títí ẹ wà lọ ń bọ orí olórí. àwọn afákan ní pé kò dá kéèyàn máa bọ orí. olórí burúkú làfà àyàn ọ̀rẹ́ báyìí ń jẹ́ ni o. orí yín ni ẹlẹ́dàá yín ẹbọ orí yín àmì tó bá wùn yín. n tó ń gbé káàkiri nìyẹn n tó ń gbèjà fún káàkiri nìyẹn orí yín ni o orí olórí kọ́ ni o ẹ má sọ olórí mọ́ ẹ má sọ orí ti yín o. kò dẹ̀ ṣe Ọlọ́run àgbà fún àwọn alálẹ̀ àgbà fún yín o lẹ́ẹ̀kan sísà àfàṣe ìkì yẹn tó sọ pé òun fẹ́ wá yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé wá kó dẹ̀ wá sọ ìtumọ̀ question tẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀. ọmọ kankan àwọn èèyàn ṣe èèyàn méjì nítorí látìgbà tí èmi ti ń bá ètò yìí bọ̀ tí ó bá dẹ̀ ti wá bẹ̀ yẹn èpè ló máa ń ṣẹ́. sẹ́yìn ìyá mi Bùkọ́lá ìran mẹ́ta ló wà nílé kíwà àwọn tó jàǹfà ẹ̀ ìran mẹ́ta ni wọ́n. àwọn kan bí wọ́n ṣe gba owó lọ́wọ́ àwọn èèyàn ni wọ́n lọ kọ́ nílé kéwú. àwọn kan ń bẹ Quran ni wọ́n ké kí wọ́n ké Quran ní tiwọn. àwọn kan kí wọ́n pààyàn fún Allah ní tiwọn. irú ṣèyí kìyẹn òun gangan ló yẹ ká máa pè ní akéwú tọrọ jẹ. àwọn yẹn ìṣàjà tọrọ jẹ náà wà. kò mọ anything orí ẹ kú ju ọmọ òkókó lórí ọmọ òkókó lọ. àìní ẹsẹ mọ náà níjọ wo ló wá bí tó ka Quran àfikún. wàláì ó inú máa ń bí mi ni máa ń táìpù sí orí comment section pé drop him ẹ drop wèrè because gbogbo question tó ń béèrè kò dáhùn. second thing tí màá sọ fún yín ni pé fún àǹfààní àwọn tó ń gbọ́ wa náà wọ́n máa ń fi ẹlòmíín kódà ó dàbí pé mi ò ti sọ̀rọ̀ yẹn lé ni pé àwọn kan ráìtì àwọn pé táwọn bá kú tí wọ́n wá ní kí wọ́n sáwọn lára ni ta ló máa sìnkú àwọn. kẹ́rí ẹjí kí n sọ ọ̀kọ̀ọ̀kan fún yín lálẹ́ yìí àìráyè mi ni mi bá ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ fídíò ní ìbẹ̀rẹ̀ àgáǹtì tó wà ládùúgbò mi bíbá téèyàn bá ti kú èèyàn dàbí ká fi wé ẹran tí wọ́n ti dún lọ́bẹ̀ tó ti pa sẹ́wọ̀n pé tá a bá pa ẹran yẹn ká jẹ bí tá a gbé kalẹ̀ sí yẹn náà ló máa jẹrà sí. bẹ́ẹ̀ni. ta ló máa affect. àwọn èrò àdúgbò. àwọn èrò àdúgbò fẹ́rí òkú sísin nílẹ̀ Yorùbá wọ́n fi bò yẹn láti orí pé kéèyàn máa fi òórùn paráàlú ni kò nítumọ̀ òkú sísin ò nítumọ̀ àní gbogbo ìran pátá a lè máa kọ́ àwọn babaláwo ní nǹkan tó máa ṣe àwọn oníṣẹ̀ṣe tọ́jú ọmọ Yorùbá jẹ́ lómi stọ́dì rẹ̀ bí wọ́n ṣe ń sìnkú nílẹ̀ Yorùbá kì í ṣe babaláwo nìkan ló lè ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn Yorùbá ló stọ́dì ní skul wọ́n mọ̀ nípa bọ́n ṣe ń sìnkú nílẹ̀ Yorùbá bọ́n ṣe ń ṣèyàwó nílẹ̀ Yorùbá bọ́n ṣe ń sọmọ lórúkọ ẹ lè má bá wa ṣe tọ́pìkì yẹn fáwọn tí ó mọ̀ kan lè bẹ́ẹ̀ so irun kíkí kò nítumọ̀ wọ́n gbẹ́lẹ̀. àbúrò mi ń sọ pé àǹtí mi àyà ń já o pé òun máa kírun padà èmi ò kírun mọ́ o torí láti gbà tí mo ti kírun mọ́ sí kò sí nǹkan tó ṣe mí o pé kò sí nǹkan tó ṣe mí o láti gbà tí mi ò ti kírun mọ́ kò sí nǹkan tó ṣe mí kódà gbogbo nǹkan tí mo ń dáwọ́ dé báyìí ó ń yọrí sí rere ni láti gbà tí mo ti kírun mọ́. ẹni sọ fún yín the only thing kẹ́ lè ṣe tọ́ta òfin níyọ̀ yín ni pé kẹ́ kọjú mọ́ṣẹ́ yín ẹ mú iṣẹ́ yín bíi second friend ẹ understand lẹ́yìn ọmọ yín lẹ́yìn ọkọ yín ẹ jí kíṣẹ́ yín jẹ́ number 3 ẹ̀rẹ̀ tó àwọn ọmọ yín ẹ rí àwọn ọmọ yín bí ọjọ́ ọ̀la yín ẹ understand pé àwọn ọjọ́ ọ̀la mi lélẹ́yìí ẹ máa wò wọ́n nǹkan tó kálukú wọn bá láìkì láti ṣe ní kékeré wọn ẹ pòṣíṣàn wọn síbẹ̀ èyí tó bá láìkì bọ́ọ̀lù ẹ fi síbi tí wọ́n ti ń gbá bọ́ọ̀lù kó lọ study kó lọ kọ́ nípa bọ́ọ̀lù gbígbá anything tẹ́ bá rí èyí tó bá jẹ́ pé ó láìkì láti tún nǹkan ṣe nínú wọn ẹ lọ fi síbi iṣẹ́ tó bá jẹ́ pé nǹkan náà tún ṣe ń bẹ̀
so ẹ dẹ̀ rí iṣẹ́ yín gẹ́gẹ́ bí third friend ẹni plan fúnra yín ó ti tán kò sí ní ta fẹ́ fẹ̀sìn sí òyìnbó ṣẹ̀sìn China wọn ṣẹ̀sìn ẹ wo gbogbo nǹkan tá à ń lò Nàìjíríà lé ní China ló ti wá táwọn náà bá fi ẹ̀sìn tó bá fi nǹkan yẹn lẹ̀ tó ń ṣe ẹ̀sìn ta ló fẹ́ ṣe kò sí ẹ wo gbogbo àwọn àfáà yẹn mọ́tò tó ń wà microphone tó ń ṣe wá sí generator tó ń ṣe wá sí gbogbo nǹkan tó ń lò pátápátá àwọn ẹlẹ́bọ̀ọ̀lù kan náà wọ́n ṣe fún wọn ní inú ẹlẹ́bọ ló ń fún wọn. àwọn ẹlẹ́bọ̀ọ̀lù kan ló ń ṣe kò sí ohun tí ẹ̀sìn kò sí ohun tí Saudi ṣe tó wúlò fágbáyé now Islam kẹ́bí lè mọ̀ pé business ni ìkan tó tún fẹ́ tà ní ọdún yìí ní 2026 yìí fáwọn èèyàn òun lomi 77 kábíyèsí Ọlọ́run. ẹlòmíì àfi 25 litre àfi gbé omi 77 wá láti Saudi pé next year Ramadan ọ̀rọ̀ ló lè bọ́ àfàṣe kì láǹfààní yẹn sí àti torí omi 77 ló ṣe lọ wọ́n máa wá tà fáwọn èèyàn. ó sì mọ̀ pé tóun bá dé bí owó ló máa dà fóun. So this is a business omi Ọ̀ṣun Òṣogbo bẹ́ẹ̀ ẹni tí ò lóyún tó bá débẹ̀ tó bá wúre tó bá mú mi yẹn Ọlọ́run lè ti ara omi yẹn kálọ̀ ọmọ là nínú rẹ̀. Èèyàn tí ò bímọ nílẹ̀ Yorùbá tó bá lọ síwájú eégún àgbà eégún Ṣàǹbáyé tó lọ tọrọ ọmọ Ọlọ́run lè ti ara bẹ̀ kó ṣe ọmọ fún. So kò sí kankan tó ń polo fún wa ní Saudi tí ò sí nílẹ̀ Yorùbá a ní jù wọ́n lọ fake làwọn ń tà fún wa original ló wà lọ́dọ̀ wa bí àwọn àfáà tí ò níṣẹ́ tí ò lóko yìí Mr Malik bó kí ẹ káàbọ̀ tí wọn ò níṣẹ́ yẹn wọ́n ń ba tọ̀dọ̀ tiwa jẹ́ ẹgbọ́n tí àfáà yẹn ń pe àwọn nǹkan tiwa ní dirty things. bẹ́ẹ̀ dẹ́tì. ẹ understand wọ́n ń ba tiwa jẹ́ wọ́n wá ń ná owó iyebíye lọ́dọ̀ tiwọn ẹ worú Àṣàkẹ́ tó ń kọrin yẹn ẹgbẹ́ òun náà lọ Sáúdí lọ́dún yìí. bẹ́ẹ̀ni. kí ló ń jà sókúta. bẹ́ẹ̀ni. ọmọ Èkó ni o wọ́n sí ọdún Ẹ̀yọ̀ kò yọjú o. kò yọjú. gbogbo ohun tó jẹ́ lẹ́ni yìí èdè Yorùbá ló ti jẹ́ o. kí wọ́n Àṣàkẹ́ yẹn ó tó kó lọ Sáúdí yẹn kó wá nẹ síbi Ẹ̀yọ̀ festival tó ṣe lẹ́kọ̀ọ́ ẹ wo àbí kọ́ fẹ́ ṣe show fún Ẹ̀yọ̀ yẹn lásán. bẹ́ẹ̀ni nǹkan tí mo fi gbádùn Portable nìyẹn Portable sí kò fi ṣẹṣẹ ṣeré ọwọ́ ń kéta ẹ̀ Portable kò fi ṣẹṣẹ. ọwọ́ àgbà Sáúdí lọ ọlọ́njà sókúta. So ọ̀pọ̀lọpọ̀ èèyàn wò pé à ń ṣe fídíò fún Àṣàkẹ́ wọ́n wò pé bóyá à ń bínú rẹ̀ it's our brother a lè ever láti bínú ẹ̀ but gbogbo ohun tí Ọlọ́run ṣe fún nǹkan tá à ń sọ fáwọn èèyàn gbogbo ohun tó jẹ́ lẹ́nu gbogbo ògbó ẹ̀ tó tàn káàkiri àgbáyé èdè Yorùbá ló gbé débẹ̀ ẹ wo gbogbo àwọn Súlẹ̀ Àlàó Màláíkà ẹ wo gbogbo àwọn Pàṣọ all of them wọn èdè Yorùbá ló jí kan jẹ́ gbogbo nǹkan tó jẹ́ lẹ́nu. èdè Yorùbá ni because èdè Yorùbá ló fi ń kọrin. gbogbo wọn bẹ Sáúdí báyìí o. gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. so tá bá wá sọ̀rọ̀ sí wọn àwọn yẹn máa wò fún bóyá à ń bínú wa. àwọn tó lọ yẹn wọ́n fún wọn lọ. yà wọ́n kọ́ pọ̀lọpọ̀lọ láti polówó ọjà fún wọn. wọ́n finance wọn lọ ni o. yes wọ́n lè máa rí pé àwọn olórin lọ síbẹ̀ yà wọ́n fún wọn lọ síbẹ̀ ni so wọ́n á lè máa polówó ọjà pé àwọn olórin lọ síbẹ̀ àwọn yàrá lọ síbẹ̀ nítorí tó ń ṣe nìyẹn o. wọ́n fún wọn ní slot lẹ́yìn kọ́ lọ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ náà kó wọn lọ síbẹ̀ o pẹ̀tẹ́ bá ti ní fídíò wọn táyà rí post wọn máa believe pé ok àwọn náà lọ síbẹ̀ ẹ̀yin náà máa lọ next year. wọ́n fún wọn ní slot ni o wọ́n fún wọn ní ọ̀fẹ́ náà. efun Koko Zaria àwọn fún wọn ní umura wọn làwọn fún yòó ni. wọ́n fún wọn lọ́fẹ̀ẹ́ ní ọ̀fẹ́ náà. febi táwọn bá dé yìí àwọn ò túbọ̀ lọ. ìgbádùn ẹ worú àwọn brọ́dà wa ẹ wà dìgbà tó ti ń jìyà bọ̀ wá tó ti ń struggle bọ̀. ìgbà tẹ́mi mi tètè sí. ẹ wo Àṣàkẹ́ bó ṣe wà ní mi ò ra burú ṣe wọn ò bí da tó bá dé kọ́mọ́ sí wọn ò bí da ìfẹ́ mọ́ra agbára tó fẹ́ ní ìfẹ́ mọ́rú energy tó fẹ́ ní ó máa sick. ìgbà tí ẹ̀mí mi tẹ̀ ti ṣí òun ní pé kò sí oyè ìgbà tó bá lọ Mẹ́kà ẹ máa wo òkú tó máa sùn lọ rẹpẹtẹ òkú ọmọ Nàìjíríà ìkẹ́ ló pọ̀ jù. yes na bí wọ́n ti fẹ́ mi wọn ṣòfò nìyẹn ẹ bá lọ sí mx ẹ wà bẹ́ẹ̀. àlá ló ń gba ẹ̀jẹ̀ wọn. mo wà ń bí náà. ẹ jẹ́ ẹjí ká wo èèyàn tó ti kú ní múra ọdún yìí náà ẹ jọ. òun ló ń gbẹ̀jẹ̀ wọn kò sí ọmọ Yorùbá dẹ̀ ló kú jù. mo ní fídíò kan lórí wọ́ mi àkànbẹ́ lọ́ba mo ní fídíò kan lórí wọ́ mi máa yẹn dákú sílẹ̀ ńlẹ̀ àwọn èèyàn fẹ́ máa rescue ẹ̀ pé kí wọ́n máa fẹ́ jẹ́gùn sílẹ̀. èèyàn kọ́ ló fi Àṣàkẹ́ da yín lóró àbóhùn lọ gbẹ̀mí ara ẹ̀ lójijì ẹ wo nǹkan ẹni tọ́lọ́run gbà fún kí ló ń wá kiri tí ò ní ọgbọ́n yín ṣe láàrin ọ̀pọ̀ èèyàn kó wá jábọ́ kí nǹkan kan lọ gun níkùn. so tí wọn bá ń sun kéèyàn máa ríran ni gbogbo nǹkan tá à ń sọ ìyá àrò aburú kọ̀ọ̀kan lásàkẹ́ bẹ̀tẹ̀ ẹ̀yin náà lọ wo ẹ wo gbogbo mistake tí bọ̀bọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni o. ẹ wo gbogbo mistake tó ṣe kọ́. ẹ wo gbogbo. aṣọ àwọn afọ́jú máa ń rìn náà. ó máa ń ríran bẹ́ẹ̀ ni. ẹ máa gbọ́ tí irọ́ náà làwọn náà pa o
tí arọ́ bá fọwọ́ kan aṣọ àwọn ó máa rí na síbi tó wọ́n ń pè ní ilé àlá tẹ́ fún ní àlá yẹn lọ dáyé tó dọ̀rùn tẹ́ pé orí ọ̀fẹ́ láwọn pásítọ̀ gbà sọ́yẹ kí èèyàn máa lọ bẹ̀ kó wọ́n máa kú síbẹ̀ ni àbí kó máa gbókùn lọ bẹ̀ kó máa jí ẹ̀dá wa lọ ẹ̀dá wa. mi ò rí mẹ́kà tó máa ṣe lọ́dún tí kò ní sùn ṣá ibẹ̀ ni mo ti wò ó pé dájúdájú á jẹ́ pé òòṣà yẹn ẹ̀jẹ̀ ló ń mú lọ́dọọdún. ẹ̀jẹ̀ lèèyàn ló ń lò tó fi ń bọ́ nìyẹn. ẹ̀jẹ̀ ló ń mú lọ́dọọdún wọ́n kàn ń scam wa ni. ọlọ́run á gbà fún wa bàbá wa ms bàbá ẹ̀mí yágùn ọlọ́ba ẹ̀mí yágùn o àkànbí ẹ̀mí yágùn ìyá mi òṣàtọ́lá agbára ọlọ́run àníwá gbogbo yín tí o ẹ ṣe àdúpẹ́ o à ń retí ìṣèyíkì o. tábà tí wàá bá inú bọ́ọ̀sì ẹ máa lé wọn síbí báyìí kọ́ máa bọ̀ ní orí ètò wa ń báyìí. kò sí wàhálà sá. inú inbox yín o. káwọn náà máa béèrè lọ́wọ́ wọn pé wọ́n béèrè pé àfáà àti máa lè sọ dáadáa márùn-ún tánà bíi ṣe ẹ máa padà sínú Islam kọ́ dẹ̀ fún yín lẹ́rìí wọ́n lè fẹnu rojọ́ ẹni bò lẹ́yìn tí fẹ́ rí kánú Quran àbádì. kò sí wàhálà sá. kò sí àwọn kẹtọ fún wọn pé sọ lè fi àtúbọ̀tán ànábì Muhammadu tọrọ àwọn alágbàpọ̀ èèyàn ó ní pé tí Muhammadu yẹn kọ́ lóhun yẹn ọ̀dẹ̀ ń tẹ̀lé kí bí àgùntàn. so ìyá múdíkájà mi ò rí yẹn sẹ́yìn request o. mo kí gbogbo lélẹ̀kan sí o ẹ jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sọ pé àwọn fẹ́ kúrò nínú Islam tó ń DM wa pé kí làwọn fẹ́ máa ṣe àwọn fẹ́ ṣe bísínẹ́sì àwọn fẹ́ máa tajà going to 5 years àbí 7 years sísìn tí mo ti kúrò nínú ẹ̀sìn amúnisìn yìí mi ò rẹ́ni tó gùn mí ní 10,000 rí o public ni mo ti ń sọ yìí mi ì réèyàn tó gùn mí ní 5,000 rí so tó bá kúrò nínú ẹ̀sìn Islam is for yourself tó bá wà nínú ẹ̀sìn Islam is for yourself so we are not making money here kò séèyàn kankan tó ń fún wa lówó public láti máa ń sọ kéèyàn kankan bá dẹ̀ ń fún wa lówó tó fún wa lówó yẹn kó máa wò ó pé àwọn tó mú help wọn dẹ̀ tó máa sọ ní public pé kò séèyàn kan tó ń fún àwọn lówó kó ti stop owó yẹn abẹ́mọ̀ àbọ̀yẹ kóhùn bó ti jáde síta pé àwọn ms o àwọn àkànbí o àwọn àṣẹ òrìṣà o àwọn big joe o àwọn ọmọọba o àwọn ètò láyé o àwọn Mr Malik o àwọn òun fún wọn lówó wọn á dẹ̀ tún jáde pé wo rìsíìtì ní owó tóun fi sanwó fún wọn ní orúkọ àkànbí ọlọ́ba ni orúkọ olówó èkó ni bóun ṣe sanwó fún wọn ní ọyẹ kan ti jáde kò sí anybody tó fún wa lówó tá a bá wá síbí bóyá fẹ́ ṣe nǹkan kan irú èmi ń sìn èmi máa ń support wọn fún ọdún eégún ìlú mi a lè wò pé àsìkò ọdún eégún ti tó ẹni tó bá nífẹ̀ẹ́ wa kó fún wa ń support or a fẹ́ ṣe èso is no Satan so ẹni tó bá lówó lọ́wọ́ kó fún wa a fẹ́ ṣe ẹ̀là is not a Jésù ẹni tó bá fún wa lówó kó fi support ẹni tó bá fún wa níyẹn ni the private money kò séèyàn kankan tó ń fáwa náà lówó ẹwà jẹ́ ìta tí ń pariwo ní online ta tí ń sọ̀rọ̀ kò sẹ́nìkan tó DM àkànbí o pé àkànbí gba 500,000 gba 200,000 gba kódà 500 naira mi rí. a ní kàn tiẹ̀ DM mi kàn ní ms ti yàn o gba 50 million gba 20 million. 500 naira mi rí. so tí èèwọ̀ kan bá ní wọ́n kúrò nínú Islam business wo ló fẹ́ máa ṣe wàá lọ ṣiṣẹ́ ni o. tó bá wò pé o lágbára o lówó lọ́wọ́ láti ṣiṣẹ́ o lè lọ wá 1 plot 1 acre láti fi gbé soya beef àbí cassava